àṣẹ ò lè tútù ẹ̀rọ Àríkẹ́ thank you ẹ̀yin ọmọ Ọ̀ṣun thank you wípé ẹ gba ìrẹsì ẹ̀rọ Àríkẹ́ mo sọ fún yín lánàá mo ní ìrẹsì fún epe ò ní ṣe nádà ẹ lọ dìbò fún Adeleke epe ẹ̀rọ Àríkẹ́ ò ní ṣe anything Adeleke ni ẹ dìbò fún ẹ̀rọ Àríkẹ́ even your polling booth wọ́n nà ẹ mọ́ bẹ́ẹ̀ sórí gbogbo ẹni tó máa ń ṣe hànràn èmi mo lè jà èmi mo lè ṣe lè èmi mo lè ṣe tọ̀hún máa jọ lọ mò ń wẹ̀yìn ẹ láyé ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì ìwọ tó bá yóò bó síwín ó ya wèrè ó lè ṣe gbọ́gádàràdá táwọn èèyàn bá ń wù ẹ wọ́n ń wù ẹ láwòsùnkún ni ẹ̀rọ Àríkẹ́ ó ti kù ẹ́ kù ìwà ẹ ìmọ́lẹ̀ ní sẹ́ẹ̀ ìmọ́lẹ̀ ní jàre Adeleke ní sẹ́ẹ̀ Adeleke for second time ẹ̀rọ Àríkẹ́ àràrọ̀ o ògúlù túbọ̀ nù omi àràrọ̀ o ẹ̀rọ Àríkẹ́ àràrọ̀ o ògúlù túbọ̀ nù omi àràrọ̀ o àràrọ̀ àbàrò rẹ̀ òtútù àbọ̀ òtútù mo sọ fún ẹ lánàá àwọn èèyàn ti gbà rẹsì àti búrẹ́dì mo ní ẹ lọ jẹrẹsì ẹ̀rọ Àríkẹ́ kò sí tó máa ṣẹlẹ̀ pé kí ò ní mí èpè ò lè ṣẹ́ èpè náà kì í mú àgbọ̀nrín èpè yẹn kò lè wẹ̀ because àwọn èèyàn àwọn tí wọ́n tó fún ìrẹsì wọ́n deserve more than that ẹ gba bakery lọ́wọ́ àwọn èèyàn ẹ wá ń gbé loaf of bread lé wọn lọ́wọ́ àwọn èèyàn gba ìrẹsì wọ́n jẹ ìrẹsì o thank you Ọ̀ṣun thank you ẹ̀yin ará Ọ̀ṣun thank you we have to be showing these people pé tá a bá lówó lápò ọpọlọ ń bẹ lórí wa ìmọ̀lẹ̀ ní sẹ́ ìmọ̀lẹ̀ ní jàre àràrọ̀ o Àríkẹ́ ẹ̀rọ Àríkẹ́ ẹ bá mi tàgì ẹ̀ ẹ̀rọ Àríkẹ́ àràrọ̀ o ògúnlù túbọ̀ nù omi àràrọ̀ o ẹ ní láti wo fídíò ẹ̀rọ Àríkẹ́ wọ́n ṣe few minutes ago tí wọ́n interview ẹ̀ mo sáré lọ gbé wá ní àràrọ̀ o àràrọ̀ o ẹ̀rọ Àríkẹ́ ògúnlù túbọ̀ nù omi àràrọ̀ o àwọn ọmọ Ọ̀ṣun jẹ̀rẹ̀sì Adeleke ó lù yàrá yẹ anybody pa ó lù yàrá yà anybody gbogbo polling booth báyìí mo sọ fẹ́ yín APC bàbá Tinubu Àkànbí olódòdẹ mo sọ pé àwọn wèrè tí wọ́n kàn fásitì fún yìí wọ́n máa padà kó bá ẹ lè kó bá Tinubu náà tó tásìkò bó bá tó Yorùbá wuyì ní ilé tí ì sọ náà tásìkò bó bá tó ó ní bó ṣe máa bẹ́ni tó wà yìí pẹ́ẹ́nì sọ̀rọ̀ tó máa tẹ̀lé ẹ fáwọn èèyàn ní ìrẹsì ìdíríkà kan owó àwọn wọn lè pè ọmọ wọn alálùbáríkà ọmọ àwọn God bless you mo gbà ti kọ́mẹ́ǹtì ó ní bó ṣe máa bá ẹni tó wà Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ò fìyà jẹ wá ni wọ́n fìyà jẹ aráàlú ẹni tó wà lẹ́yìn odi wọ́n fìyà jẹ ata lẹ́yìn odi àwọn tó wà nílé wọ́n fìyà jẹ wọ́n ẹ wá nàyàn ẹni kó má sunkún yẹn fẹ́ bí pààyàn tó wá fún òdìrí ká ráìsì ẹni kó má kọ̀ǹpléènì ó tó pa mí Àríkẹ́ mo pọ́nnu ńlá mo bojú ẹ̀yìn ó bojú ẹ̀yìn pẹ́ńgbẹ́ mo dọ̀bálẹ̀ Àríkẹ́ ó tún wọnú igbó ó lọ jẹ́gba àbọ̀ fẹ́nà mí ni ó tó bẹ́ẹ̀ olórí wẹ́wẹ́ ẹ lọ ṣọ́ra yìí o politician wẹ́wẹ́ ẹ lọ ṣọ́ra yìí o Adeleke ló lọ́ṣun o Ọ̀ṣun state o gbogbo òyìnbó Ọ̀ṣun Adeleke la máa dì fún o ó dùn mí mi mo rí compose mo like orin kú mi nǹkan mo rí compose mi tún lóhùn orin gbogbo Ọlọ́run mú mi dání báyìí ni mi mo rí compose àbí mi lóhùn orin that is just my problem mo lè compose orin but mi lóhùn orin àràrọ̀ o Àríkẹ́ ògúnlù túbọ̀ nù omi ẹ̀rọ Àríkẹ́ àràrọ̀ o àràrọ̀ ẹ̀ Adeleke ní sẹ́ bàbá ẹbọ síbi bíi Adeleke ní jàre o ṣùgbọ́n tẹ́ni bá ti wọlé ẹ ṣe dáadáa o torí pé ẹ̀rọ Àríkẹ́ fún àwọn èèyàn lépè ó ní mo ṣe kàmpéènì fún yín o èmi ò láìka máa fìyà jẹ èèyàn mi ì láìkì kó máa fi ìyà jẹ èèyàn ní ẹ̀ka kàmpéènì fún yín àti pé gbogbo polling booth báyìí tí wọ́n bá ṣe abúrakarádé àbàkílẹ̀ tó mọ́ o lórí Nàìjíríà
Nàìjíríà gbogbo polling booth àti kí lórúkọ ẹ̀ àti polling booth Oyinlọ́lá ni àti tó ìfún nínú ilé Àríkẹ́ gangan ẹ̀rọ Àríkẹ́ Adeleke sàn nígbà tí mọ́ bẹ́ẹ̀ wọ́n fún nígbàdì wọ́n lù àlùbẹ́sùẹ́ Adeleke níṣẹ́ Adeleke náà máa yí náà máa ní àwọn nǹkan tá à ń kà o mo jókòó mi ìṣeré eléyìí rí Ọlọ́run ọba mọ̀ mi ìbá wọn jókòó kí n máa ṣe follow pé kí ni ìbò kíní kan unity mi ò ṣe é ní láyé mi tí mo ti délé ayé eléyìí mo ń follow ẹ̀ báyìí ni follow gbogbo ń tarí yìí ẹ̀rọ Àríkẹ́ gan ti mọ̀ pé nǹkan ti ṣe òun tábàrí tẹ́ ẹ ṣe ẹ bá congratulations Adeleke congratulations ìmọ́lẹ̀ ní sẹ́ẹ̀ ìmọ́lẹ̀ ní jàre lẹ́yìn ìmọ́lẹ̀ òkùnkùn bírímù ló kù gbogbo àwọn tí wọ́n ń kàǹfàṣì àwọn èèyàn fún yín ẹ pé wọ́n fi kàǹfàṣì àwọn èèyàn threatening ọ̀rọ̀ burúkú orí ibú ọ̀rọ̀ ṣé ìlú ò lè ní ìlú lè ebi pa àwọn èèyàn wọ́n fi yà jẹ àwọn èèyàn tẹ bá nù yẹn Tinubu yọtọ̀ tí ń bú Tinubu ó yàgbẹ́ sára ó tọ̀ sára ṣe kíní kan sára ó ṣe gbọ́ ṣàwò ẹgbẹ́ Tinubu ní kó lọ káwọn èèyàn sẹ́wọ̀n Tinubu mọ̀ pé lulẹ̀ Tinubu is a politician ó mọ̀ pé lulẹ̀ wọ́n pé ìlú ò dẹrùn ẹni tó bá dẹrùn náà gbọ́dọ̀ sunkún ẹ wá náà ẹni àmàkè bàbá náà jẹ́ bẹ́ẹ̀ o kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o. Màá play fídíò tó ti interview rẹ̀ fún yín ó ti sọ̀rọ̀ nísìn ẹ̀rọ Àríkẹ́ ó wá lọ lò jáàbù ẹjọ́ kí ló máa ń wà nínú ìjáàbù tó máa ń lò yẹn náà ẹ̀rọ Àríkẹ́ tó sọ pé òun níbọn ó bọ́tà bódì ni òun níbọn orí ọ́pùsì ẹ̀ lòun gbé òun máa kọ́kọ́ dábòlẹ̀ ní gbùdùgbùdùgbùdù ọ̀tọ́ bá sọ pé òun ò níbọn mọ́ ó lọ dé ìjáàbù gbogbo ọjọ́ wo ń sìn ó ń constitute ní sans káàkiri everywhere lọ́tún lẹ́ni nísìn ẹ̀rọ Àríkẹ́ ó ti lo jáàbù ó ní ó yẹ kí wọ́n fún wa ní irinṣẹ́ méjì mo láìkì èmi náà láti jà bẹ́ẹ̀ yẹn mo láìkì challenge wo o fẹ́ ní mi lára màá ní ẹ lára kú ògùn gbọ́ màá dúró tì ẹ́ tó bá pọ̀ lè nà mí bẹ̀rẹ̀ sí nínú mi ṣùgbọ́n ara àjà lẹ́yìn wà wọ́n máa gé ẹ jẹ màá bẹ̀rẹ̀ sí ní máa wo alágídí lọ̀gá alágbára tálágbára ò bá ti fẹ́ dáràn ẹ bá mi sí ẹ fídíò ẹ bá mi tàgé ẹ̀rọ Àríkẹ́ ẹ bá mi sí ẹ bá mi láìkì sóyè màá tẹ̀lé fídíò yẹn fún yín sì ó wà bíbí wọ́n ṣe yìí tàbí ìwẹ̀ some minutes ago ni mo sáré lọ wọ aṣọ pé ó yá a gbọ́dọ̀ gbé wá síta káyé rí ẹ̀rọ Àríkẹ́ no champion forever if you are champion today àwọn míì ń bọ̀ lọ́la ẹ̀rọ Àríkẹ́ ó tutù bí omi àmú bàbá rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rọ Àríkẹ́ Adeleke ni o ẹjọ́ kílẹ̀ tó ọmọ ẹ má yẹ tó change ìbò Adeleke ẹ má gọ́ fún wọn bó ṣe dá nìyẹn tẹ́lẹ̀ tí bá fẹ́ ṣẹlẹ̀ kó ní kálukú ti wèrè bọ́ọ̀lẹ̀ wèrè la bí ìwọ wèrè ẹ̀rọ Àríkẹ́ dà ẹ bá please everybody check on ẹ̀rọ Àríkẹ́ o because mo like ẹ mi fẹ́ kí nǹkan kan ṣe kí ló dé 30 thumb up ẹ jẹ́ ká fi wèrè wo wèrè nígbà ní play fún yín mọ́ ẹ mọ iye page tí mo follow tí mi follow rí láti àná torí mi ti ń gbóná sí ẹ̀rọ Àríkẹ́ ẹ mọ iye page tí mo ti follow tí mo fi lọ ṣe èké fídíò tí mo fẹ́ play fún yín tó bá ti dé tàpọ̀ kò tí kù 20 minutes lọ tí mo lọ gbé wá fún yín ẹ bá mi like ètò yìí ẹ bá mi share fídíò bàbá náà jẹ́ ẹ bá mi fi bíìtì sí bàbá náà jẹ́ wo wèrè ìjábọ̀
WhatsApp náà máa fi ń bo ibi mọ́lẹ̀ ó ti yé mi báyìí ó ń get started ẹ jọ̀ọ́ mo fẹ́ kí tọ́bọ̀pù yẹn lọ sókè ni tẹ́pà tí wáyé kó lọ sókè ẹ jẹ́ ká polówó ọjà àti máa fi polówó ọjà yẹn bá mi fi láìkì ètò yìí ẹ bá mi fi láìkì ètò yìí Àríkẹ́ rèé ẹ̀rọ Àríkẹ́ tẹ́kùn ara ṣe bísínẹ̀sì ẹ jẹ́jẹ́ olóńdá sọ́dọ̀ àwọn olóṣèlú àwọn tó yẹ pé wọ́n ti forí gbálẹ̀ kó gbọ́dọ̀ jẹ́ Ismail bí mo like amẹ̀bọ torí ẹ̀rọ Àríkẹ́ látà náà síbẹ̀ àwọn pages tí mi ò follow bẹ̀rẹ̀ sí lọ follow wọn pé lẹ́yìn mo wà níbi iṣẹ́ gan mi ò tó gbé ní night mi ò tó gbé báyìí tó bá ní kí èèyàn tó gbé wò níbi iṣẹ́ lẹ́nu mi ò tó gbé mo ranjú mi kalẹ̀ ni pé ooru ti yín àárọ̀ ti wà ní fídíò tí mo fẹ́ wá play ẹnìkan tí wọ́n jí gbé táwọn bandits gbé tó escape ó ní mo fẹ́ wá ṣó tí mo máa ń ṣe nìyẹn page mi ò kí ṣe page politician àmọ́ torí nǹkan tẹ́lẹ̀ Àríkẹ́ ṣe yìí sẹ́ẹ̀ ẹ̀yin ará Ọ̀ṣun ẹ kiss mi gbogbo ẹ̀yin ará Ọ̀ṣun pátápátá ẹ kiss mi mo like mo love yín wípé ọ̀rọ̀ tí mo sọ fún yín lánàá pé ẹ gbára ìsì ẹ̀rọ Àríkẹ́ ẹ gbọ́dọ̀ dìbò fún wọn ẹ gbára ìsì wọn èpè wo ló fẹ́ ṣe tó fẹ́ èpè lè mú yín you deserve nǹkan tí ọ̀rọ̀ Àríkẹ́ ń fún yín you deserve more than that ọ̀rọ̀ Àríkẹ́ ọ̀rẹ́ mi ẹ ká tó gbọ́rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan sí ká tó pè fídíò ẹ̀ gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ so ẹ lágídí ẹ̀yin tẹ́ ẹ̀ wò wáyé ẹ lágídí ẹ̀ lè bá wa láìkè ètò ìpèsè wàhálà mi náà mo máa waste time yìí mi náà mo máa waste time yìí ẹ bá wa láìkè ẹ bá wa share fídíò yìí kí ló dé. gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ gbogbo àṣọ. ẹ̀rọ Àríkẹ́ ẹjọ́ lọ́dọ̀ tèmi táwọn ẹ̀ka gbọ́ lẹ́nu ẹ̀rọ Àríkẹ́ celebrity ẹ̀rọ Àríkẹ́ ìdísẹ́. ẹjọ́ ẹ tẹ́ wà lórí TikTok tó bá fẹ́ wo àwọn fídíòs wa ẹ máa bọ̀ lórí YouTube wa Yorùbáwùyí náà là ń jẹ́ orúkọ tẹ́ fi ń wò wá lórí TikTok yẹn ẹ máa bọ̀ lórí YouTube kẹ́ wá fi wò wá ń bẹ̀. ẹ máa bọ̀ ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Àríkẹ́ ẹ pọ̀ lórí TikTok ẹ̀yin aráàlú òyìnbó mo tẹ̀ wá lórí TikTok tó lè skip tó lè já wálé at any time ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí gbogbo ọ̀dọ̀ ọjọ́ náà ìmọ̀ràn ní jàre gbogbo ẹ̀yin olóṣèlú tẹ́ ń kọ́ àwọn tọ́ọ̀gì àti máa fi èpè bàtà àwọn èèyàn jẹ́ ẹ lọ lẹ́ni lẹ́sìn ní pẹ̀lú tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun ní èní 15th of August 2026 ẹ lọ lẹ́ni anybody tó bá ti bọ́ta campaign fún pé ẹni bá kíní kan a máa ṣe kíní kan fún yín àwọn máa bọ́ta máa counter campaign yẹn mi fẹ́ mọ pátì náà a máa bọ́ta máa counter campaign yẹn bàbá Tinubu tó bá dàsìkò bo yín àwọn tó rí wọ́n pé ní ẹ pè kán campaign fún yín ẹ máa pa àwọn òwe òbí ṣe ń làágùn lábẹ́ èsì mo dẹ̀ ń làágùn pẹ̀lú wàhálà ẹ wo ẹ̀rọ Àríkẹ́ ẹ wo bí àwọn owó náà máa ń pè wọ́n àwọn cameraman ẹ̀rọ Àríkẹ́ ti di celebrity ìyá ministry Ojútì ẹ̀rọ Àríkẹ́ ti di celebrity ẹ wo bí àwọn cameraman bí wọ́n ṣe tó fọ́tò sí kámẹ́rà síwájú ẹ̀ ẹ kọ táìpì Yorùbáwùyí lórí YouTube ó máa gbé yín wá sọ́dọ̀ wa ọwọ́ ọ̀dọ̀ ìjẹ́rẹ́ yé ẹ̀rọ Àríkẹ́ olóòlù jọ́ọ̀bù kíni ìlànà tí òun ò dáhùn méjì náà ti wá ju ọ̀rẹ́ mi àtàwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ tí ẹ tó sọ.
Sẹ̀lẹ̀. Ṣé ìgbà táwọn àti chicken sọ celebrity ẹ̀rọ Àdìkẹ́? I love you too celebrity. Okay, ẹ̀gbọ́n ẹ kì í sí síkà. Ẹ kì í sí speaker mi bí ká máa play ẹ̀ lẹ́gbọ̀n kí n máa gbọ́ ní speaker mi bí. Tó gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o. Ṣó yàtọ̀ díẹ̀ báyìí. Ṣó yàtọ̀ díẹ̀ báyìí. Àríkẹ́ má ṣe báyìí. Àríkẹ́ ò sọ̀rọ̀ sókè. Bí wọ́n ṣe rìkọ́ọ̀dù ẹ̀ rí. Ẹni sùn ẹjẹ ti máa ń gbé níbo rí. Ẹ̀rọ Àríkẹ́ nìyẹn o. Ẹ̀rọ Àríkẹ́ ló di tútù. Ó di tútù. Ó tútù. Kí nìyẹn ò láùdù ni. Kò láùdù ni. Bẹ̀rẹ̀ náà kò láùdù. Ẹyẹ ti máa ń gbé mi wà. Olókè méjì Nàìjíríà ní ìjọba ilé iṣẹ́ ti Nàìjíríà tí mo jẹ́ ọmọ bíbí inú Oyebamiji. Èmi ni ọjọ́ sí ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àti nípa unit ilẹ̀ ti ìpò ìṣẹ̀ṣẹ̀. Kí ni ẹ̀rí tó pa ètò ìdìbò tó ń lọ lọ́wọ́? Tí mo rí nípa ìdìbò tí ètò ìdìbò tí ń lọ lọ́wọ́ yìí ni pé ètò yẹn túbọ̀ ń túṣe àti ń tẹ́bù tó wọ́ọ́rọ́wọ́ tí ò sí jà tí ò sí kẹta. Ìgbà tó bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ pé ẹ̀rọ ìdánimọ̀ àwọn kò ṣe dáadáa sí ọkàn yìí. Ó yí ọ. Ẹ̀yin èèyàn eléyìí sì ṣe ẹ ń gbọ́ mi bí báyìí. Ṣé ẹ ń gbọ́ báyìí? Ẹ̀rọ Àríkẹ́ nìyẹn wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wípé báwo ni ìbò ṣe ń lọ. Ó láwọn dúpẹ́ pé bí ìbò ṣe ń lọ ó ń lọ ní wọ́ọ́rọ́wọ́ ó ń lọ ní ìrọ̀wọ́ ọ̀rọ̀sẹ̀ ṣùgbọ́n irinṣẹ́ méjì ló yẹ kí wọ́n fún àwọn wípé bẹ̀tí irinṣẹ́ ẹyọ kan ni wọ́n fún àwọn. Ohun tó concern mi ni wípé ṣé ẹ̀rọ Àríkẹ́ ká tó mọ̀ pé Àríkẹ́ lè jẹ́ ń tù báyìí wàhálà mo pè mí ní gbé wá yẹn irọ́ ló wà ń bẹ o máa gbé wá fún yín. Ẹ̀rọ Àríkẹ́ ti gbọ́ ẹ̀rọ Àríkẹ́ mò ń bọ̀ ẹ jẹ́ kí n gbé wá fún yín. Àṣẹ ẹ̀rọ Àríkẹ́ lè tutù ó wà lọ lò jáàbù. Ẹ dákun gbogbo àwọn fìlà cowgirl cowboy cowwoman tó ń dé káàkiri where are those hats? Ẹ̀rọ Àríkẹ́ no champion forever. Adeleke ni o ìmọ́lẹ̀ ti wọṣú o ìmọ́lẹ̀ ní sẹ́
ó yẹ sọ pé ìmọ́lẹ̀ ní sẹ̀ ìmọ́lẹ̀ ní jàre Adeleke ní sẹ̀ ó yẹ kakọ́kọ́ máa gbọ́ yẹn lọ́nà wọ ẹ̀rọ Arike mo wà láì mo wà pẹ̀lú ẹ̀ tọ́mọdé yẹn wà pẹ̀lú ẹ̀ mo dúró tiẹ̀ bí IBK ní Ògún gbọ́ gbogbo ọdọ jẹ bẹ́ẹ̀ wo. Yàrá láti lókè Nàìjíríà ni tí ọmọ bíbí náà gbìjì. Ọ̀rá gbìjì fámìlì bàbá mi fámìlì dájú bó ni mo já sí báyìí tó mi lọ́wọ́ bó ni mo já sí ìgbà mi. ẹ bá yẹ kó gbé péjì ẹ bá yẹ kó gbé show mi lọ ẹ bá mi láìkè ètò yìí mi láti máa ṣèké fún àwọn tí ò bá láìkè tí wọn bá appreciate èké mi jàre mò ń ṣèké fún yẹn ẹ bá mi appreciate ẹ bá yẹ kó gbé show mi lọ ìwọ̀n tí mo já sí èké is my hobby tóní ẹ̀rọ Arike ní ìṣòro mo láìka àmì ẹ̀bọ tó ó gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ yé. Arike olókè méjì Nàìjíríà limited gálé sí àti ìdarí ẹ̀. olókè méjì Nàìjíríà limited ẹ̀rọ Arike ni mo ti lọ fà yín gbé wá family daddy mi ni o ẹ bá bẹ̀rẹ̀ Arike family daddy mi lẹ̀rọ ẹ̀rọ Arike tó ń wọn àwọn èèyàn lépè àṣé ẹ̀rọ Arike lè jẹ́ ń tù báyìí ibi tí mo ti ní ìṣù pẹ̀lú ẹ̀ nìyẹn o àṣé ẹ̀rọ Arike ó lè jẹ́ ń tù báyìí olókè méjì Nàìjíríà limited àṣé ẹ̀rọ àṣẹ́rí ọ̀rọ̀ tá à ń sọ yìí tí ẹ̀ ń sọ pé ẹ̀gbọ́n kò tẹ́rọ Arike ń sọ òwe ni o I am telling you òwe ni Ọlọ́run fi pa fún wa gbogbo last 2 weeks ẹ wo ẹ̀rọ Arike bó ṣe ń mú bẹ́ẹ̀ ló ń dára oríṣiríṣi ló ń fò sọ́tún ló ń fò sósì ní kí ẹ má campaign mi ìdẹ̀ sọ wípé bóyá òun àti àwọn Adeleke bí àwọn ti ní issue tẹ́tẹ́lẹ̀ torí òun ó campaign fún wọn nígbà yẹn bẹ́ẹ̀ problem tí mo ní pẹ̀lú ẹ̀rọ Arike ó ní àwọn ìyá tó ń ṣépè fún àwọn ọmọ wọn torí Congo ráìtì kan now ẹ̀rọ Arike tí wọ́n ń gbọ́ tí à ń gbọ́ láti bí ọ̀sẹ̀ kan ló wá ń sọ̀rọ̀ ní èní ni àwọn èèyàn wá mọ̀ pé èèyàn ń sọ̀rọ̀ àwọn èèyàn láwọn ò gbọ́ pé èèyàn ń sọ̀rọ̀ kábíyèsí Ọlọ́run tó tó ẹ Ọlọ́run o tó tó ẹ o tó tó ẹ o gbogbo ìwọ náà tó ń ṣe filenge lẹ́nu ọ̀la ẹ̀ ń kọ́ o mọ̀ bí àwọn ò ní gbọ́ pé ò ń sọ̀rọ̀ ẹ̀rọ Arike sọ̀rọ̀ ọ̀rẹ́ mi mo láìkí ẹ̀ bàjẹ́ èpè tó kàn ṣe fáwọn ìyá yẹn ló dùn mí. Falat ẹ̀rọ Arike olókè méjì Nàìjíríà limited gálé sí àti ìdarí ẹ̀ tí mo jẹ́ ọmọ bíbí inú rẹ̀ bìjì. Èmi ni ọjọ́ ìdìbò sí ipò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun láti rí pé unity ilẹ̀ ti dìbò ẹ̀ṣẹ̀ṣẹ̀ dìbò yóò tán kí ni ẹ rí nípa ètò ìdìbò tó ń lọ lọ́wọ́? Tí mo rí nípa ìdìbò tí ètò ìdìbò tí ń lọ lọ́wọ́ ni pé gbogbo rẹ̀ ń túbà ń túṣẹ̀ àti ń tẹ̀bù pé wọ́ọ́rọ́wọ́ tí ò sí jà tí ò sí kankan. Ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ó dàbí pé ẹ̀rọ ìdánimọ̀ wọn kò ṣe dáadáa bí bóun lẹ kọ́kọ́ ṣé ọkàn yín ò kọ́kọ́ gbọgbẹ́. ó kọ́kọ́ fẹ́ bí mi nínú pé ní ẹjẹ̀lì méjì ló yẹ kí wọ́n fún wa tí kan bá tiẹ̀ takú ó yẹ ká tó gbé kan méjì gan ló yẹ kí wọ́n fún wa kó lè tètè yá wa torí ọ̀gọ̀rọ̀ èèyàn pọ̀ láàrin bíbá yìí tí wọ́n fẹ́ dìbò a sì fẹ́ kó kọjá òfin tí ìjọba wa tí wọ́n gbé kalẹ̀ lé àfẹ́ kó kọjá rẹ̀ tí a bá lè rí ẹjẹ̀lì méjì tó bá gbé wa kó lè. Yorùbá pé láṣà lédè lẹ́bìtì tẹ bá bá èèyàn nídìí ayò tẹ bá ní mo kí ọ̀tá mo kó pé o ẹ bá mi parí òwe yẹn sí comment section tọ́ bá ní mo kọ́ta mo kó pé o ẹ bá mi parí òwe yẹn sí comment section ó ti ṣó ìkíni ẹ ìdánkìlì ẹ ó ti kílì ẹ even polybooth ní ẹ̀rọ Arike Adeleke lékì ẹ níbẹ̀ polybooth ní ẹ̀rọ Arike Adeleke ó lékè ẹ̀rọ Arike níbẹ̀ ọgbọ́dọ̀ celebrity ẹ̀rọ Arike celebrity. àwọn
anybody ò gbọ́ tó ń sọ mọ́ fún ẹ ti há. Anybody ò gbọ́ nǹkan tí ẹ̀rọ Àríkẹ́ sọ mọ́ ẹ̀yin èèyàn wa màá fún yín láyè kẹ́ bá wa pè wọlé kí tó wá play fídíò ẹnìkan tó escape lọ́wọ́ àwọn Boko Haram mi mo bí a máa lè ráyè sọ yẹn ní èní tó escape ní kí n sọ ǹjẹ́ mo escape àbí wọ́n fàṣà pẹ̀tẹ̀ ẹ̀rọ Àríkẹ́ yìí mo ní joy Ọ̀ṣun has decide enough of orí burúkú tẹ̀ ń ṣe fún wa Adeleke ni sẹ́ẹ̀ Adeleke ni jàre jẹ́ kí èèyàn méjì mẹ́ta pè wọlé jẹ́ kí n hàn fóònù Adeleke ó ṣí ẹ̀rọ Àríkẹ́ ó ṣí bóróbó ó ṣí mọ́lé tó bá gbọ́ ti bóróbó ti bá rárá ẹ̀rọ Àríkẹ́ ti bá gbọ́ pé olóńgbé mú ti bóróbó ẹ̀rọ Àríkẹ́ ti bá gbọ́ pé olóṣí mú ti bá pátá ti bá Adeleke ló lọ Ọ̀ṣun Adeleke ló ní Ọ̀ṣun gbogbo ẹ̀yin olóṣèlú ẹ lọ lẹ́ni lẹ́sìn nìyí ara ń kun aráàlú àṣẹmámọ̀ máa ń dógun sílùú ni ẹni tó bá ṣe àtọ́wọ́ sọ pé òun ò mọ̀ ó fẹ́ dá ogun sílùú ni ẹ fi bí pa wá àmọ́ pé ẹ fi bí pa wá ẹ wá máa pìtẹ́ǹdì tó máa wọ̀n wá lépò torí ìdíríkà ráìsì kan ànígbà yẹn ẹ bá gbóhùn sókè. Adeleke jọ. Adeleke ni sẹ́ẹ̀ Adeleke ni jàre ó tiẹ̀ wá tó ẹnì kejì ó lọ bá mú fún tí ìwò ya fọ́tò ṣé tí rí fọ́tò yàbí kí n gbé wá. olórí bú wọn ni olórí bú parapọ̀ ni wọ́n. ìkejì yẹn òun àti àwọn mú fún tí ìwò tó sẹ́ẹ̀dì fọ́tò ẹ̀ sí mi báyìí mo ní Ọ̀ṣun lọ ṣàríà lọ́ṣun lọ o Ọ̀ṣun ẹ̀ gbọ́dọ̀ gbà ẹ máa gbọ́ sókè ẹni dààmú Ọ̀ṣun ṣàríà lọ. àwọn adájẹ́ aráàlú bá jẹ́ olólùfẹ́ Adeleke àti mọ resort. mo tún wá ń dúró kí wọ́n ka resort officially kí n tó mú àwọn wèrè kan sí ọwọ́ lọ́sùn Òṣogbo lọ́sùn state yẹn náà àwọn tí wọ́n kówó sọ pé kówó jọ tán láwọn èèyàn ní múra kan lọ ṣàdúrà fún àǹbọ̀. wọ́n fi Ọ̀ṣun Òṣogbo lẹ̀ wọ́n wá lọ wéṣọ owó sí Saudi wọ́n lọ sọ́dọ̀ fún àǹbọ̀ àti dèní. àti wá lé wọn padà bẹ́ẹ̀ sí ṣé rí ìwáwí ọ̀dà kí ẹ̀ mọ̀ ṣe dáadáa nínú ayé. bẹ́ẹ̀ni. dáadáa ló dáa jù láyé. APC ní wọ́n ti padà fíjú ara hàn pé ẹni ibi làwọn tí wọ́n rí bá lù. pẹ̀lú tó dẹ́wò ní Ọ̀ṣun lé nìyí. APC ní dádì mi o ẹ má kàn dẹ́kun gbogbo wọn o APC ní dádì mi ẹ jẹ́ ṣàánú mi ẹ ṣàánú mi APC ní dádì mi àkànbí ọmọ olódodo ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́. àkàntànú pé bàbá kò sí olóṣèlú bíi bàbá wọn lè Yorùbá nígbà wọn mọ bàbá náà lára nìyẹn if not níwèé mọ́ lára wọn ní ìwà mọ̀dàrú ìwà ká gbìyàn pa ìwà ká mú ká sọnù wájú ká sọnù wọn ti pàpọ̀ tí APC ní òun àṣírí wọn mọ̀mọ́ tún lè yìí ni wọn ní iṣẹ́ méjì tó fẹ́ ṣe pé kí wọ́n á da Òṣogbo rú kí wọ́n á da gbogbo àwọn ìbò kí wọ́n á lè. ẹ tó pè yẹn ní sùn a máa pè yín padà ayé kẹ́kẹ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ ìmọ́lẹ̀ ní sẹ́ẹ̀ we are celebrating ìmọ́lẹ̀ ní jàre. bọ́mbà tó bọ́mbà náà fi ṣe fún wọn ó ní àṣírí wọn ṣe tú. èmi tó fọ́lọ̀ wọn ni níbo ìyàwèrè. Adeleke ẹni ayé ń fẹ́ ni ẹni ayé ń fẹ́ ọ̀làrùn kan lára ó lè ṣe dáadáa. so nísìnyí báyìí ó jẹ́ kó jọ pé àwọn èèyàn náà ti jí wọ́n mọ̀ dáadáa wọ́n mọ̀ dáadáa. bẹ́ẹ̀ni. ibi tí àwọn pólíyìn tí wọ́n ti wíìnì ibi tí wọ́n ti rówó ná tó ti rí gbòòrà ní ti wíìnì ibi tí wọ́n ti rí gbòòrà Adeleke náà wọ́n red handed ó náà wọ́n hands down. ó ní. hands down ló náà wọ́n. so màdì èmi ń fi àsìkò yìí mo ń fi àsìkò yìí ké sí. ó ní ẹjọ ẹni sùúrùsà ẹ bá wa wojú àwòrán yìí ṣàríyá lọ àwọn ṣàríyá lọ níbo láti ilẹ̀ Yorùbá bá gbọ́ sókè Adeleke láfẹ́ Adeleke. èmi ń fi àsìkò yìí ké sí chairman INEC
náà fẹ́ da ogúnlẹ̀ ní Ọ̀ṣun ká má sọ fún agbádé ní òun àti rí ìsọ́tì ó ti wà lọ́wọ́ wa o tẹ́wà fẹ́ dá wà ọ̀lẹ́ ní Ọ̀ṣun state tẹ́wà tó wọ́n bẹ̀rẹ̀ wọn ò ní ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ nípa Adeleke ló ń wí ni wọn ò ní ṣe bẹ́ẹ̀ Tinubu. ẹdùnkẹ́ tó wù ní fún wa kí àwọn tó wà ń bọ̀ tó wà wù àwọn kan dúró sílé wọn o kó máa mẹ́mú bẹ́ẹ̀ o. Pẹ̀lú Gumi èèyàn yóò tó pẹ̀lú Gumi. nídìí wọn mọ́ o kí àwọn èlòmí náà tún sọ̀rọ̀ ìwáwù yìí ẹ ṣeun ẹni kò jẹ́ kí lẹ fẹ́. èèyàn yà fọ́tò ní àti Gumi òun àti Gumi náà yà fọ́tò yìí àmọ́ wọ́n dìbò kan tó yà fọ́tò pẹ̀lú Gumi níbo àṣà ọ̀nà ẹ̀tọ́ ni ẹ̀kọ́ àwọn ọmọ ibo ṣe ń suit ẹ̀kọ́ àwọn ọmọ ibo ṣe ń suit ẹ̀kọ́ àwọn ọmọ Gumi àlè dìbò fún Gumi ẹ bá gbọ́ sókè àti gbé kọ́ọ̀lù yìí ìmọ́lẹ̀ ni o ìmọ́lẹ̀ wọlé ẹgbẹ́ adúpẹ́ ìmọ́lẹ̀ ni o. àwọn ẹ̀rọ Àríkẹ́ yẹn tí àwọn olóògùn sọ ayé wọn dànù wọ́n máa sunkún wọ́n bá tí olóṣèlú wò lè jẹun wọ́n máa sunkún lẹ́yìn olóṣèlú káàkiri ẹ̀bá yìí wọ́n ti bàjẹ́ múná mi ṣubú náà nàdún ṣùgbọ́n wọ́n ń kàwé wo gbígbọ́n wíwá bí òṣù wọ́n máa sípè fún ọmọ ọlọ́mọ. ètí mo tó wá fẹ́ gba Adeleke náà ní mọ́ràn náà ní pé tó wá wọlé ẹ̀pẹ́ apákan ẹ̀fún apákan òsùn lòun náà bẹ́ẹ̀ ni ó yẹ káwọn ọmọ Yíbò sí ìjọba tiwa àwọn ọmọ Yíbò ìpè fún àwọn ọmọ Yorùbá ní sẹ́lọ̀dọ̀ sí wọn ọwọ́ tó ọyọ́ ọmọ bàbá Yorùbá ni nígbà ń fẹ́ kó ṣe ẹ̀tọ́ àwọn ọmọ Yorùbá là ń fẹ́. Adeleke ṣe ń gbọ́ o. gbogbo àwọn olóyìn àwọ̀ ọ̀fẹ́ mi torí ìwé fún àwọn níṣẹ́ lọ́dọ̀ sí wọn náà lọ. ẹbí àkọ́kọ́ ẹlẹ́kejì sí wípé irú wèrè olúwo kọ́kọ́ bá wà kàn sí àwọn fíjì kankan àwọn sẹ́tọ̀ ẹ̀kún ó ṣe ni káwọn olóṣèlú kó mọ̀ wọ àwọn tí wọ́n ń ṣe tí àwọn afárá náà dán tí wọ́n mọ̀ wá sí orí ibú àfẹ́ wá sí orí ibú lẹ́yìn àfẹ́ náà wá sí òfò tí wọ́n ń ṣe àfẹ́ mọ́ gbogbo àwọn tó ṣe ilé ìrìn náà nìkan wá tó ṣe àwọ́pẹ́ ní àwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n fẹ́ káyọ̀ tó nífẹ̀ẹ́ rẹ̀ sí kó ṣe àwọn nǹkan tí ara ń fẹ́ èyí tí àwọn bá ń ṣe tán ń ṣe orí ibú káàkiri tán ń ṣe àtàwọn òrì tán tó mọ̀ ṣe wá sí orí ibú káàkiri pààyàn òkú àfẹ́ rí mọ́lẹ̀ kó wá òfin fún wọn láti fi mọ́ gbé wọn. gbogbo àwọn tí ń dalẹ̀ Yorùbá lórí ṣùgbọ́n ẹ̀kẹta mo fẹ́ sọ ni pé ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ má fi àlejò sórí ipò mọ́. bẹ́ẹ̀ ni o iná. ẹ máa wádìí ẹ̀tẹ́ ẹ máa ṣe díẹ̀ ẹ máa wádìí ẹ̀tẹ́ fi sórí bó ṣe láti kánsílọ̀ ni o láti chairman lọ ni o láti ẹni tí ẹ fẹ́ fi sórí ipò ẹ jẹ́ ọmọ ẹ̀jẹ̀ yín Yorùbá o. bẹ́ẹ̀ni. ẹ bá a sọ fún wọn bẹ́ẹ̀ wọ́n gbọ́ wọ́n dákun ẹ máa bí tó bọ̀ yá mi. à ń bàbá ẹ ṣeun gan. bàbá wa Adeleke àwọn èèyàn ti ń kọ̀ǹpléènì fún yín o a kàǹpéènì fún ìyàwó gbówó lọ́wọ́ yín o. gbówó lọ́wọ́ yín o bàbá wa gbósókè àti pé kọ̀ yín. gbósókè àti pé kọ̀ yín o. ẹ kú iṣẹ́ takuntakun. yẹ́nsà ẹ ṣeun. ẹ rama adúpẹ́ fọlọ́n fún Adeleke gómìnà wa Adémọ́lá Adeleke lọ́sọ̀ọ̀sẹ̀. Adeleke ní sẹ́ẹ̀. adúpẹ́ ká máa ṣe dáadáa nílé ayé ká máa ṣe dáadáa tí àwọn ṣe iná lọ jẹ́ kí wọ́n tó wọlé ẹlẹ́ẹ̀kejì yìí bí àwọn ṣe gbìyànjú ní Ọ̀ṣun state àwọn tí wọ́n ṣe nǹkan tí bí wọ́n ti ṣe àwọn nǹkan tí wọ́n ṣe ní Ọ̀ṣun state yẹn tí wọ́n ṣe àwọn títì káàkiri yẹn wọ́n mọ nǹkan tí wọ́n ṣe iná ni wọ́n fi ṣe àṣesílẹ̀ báyẹn ní wọ́n fi ṣe gbogbo tí wọ́n ṣe hàn ní tìtorí ẹlẹ́ẹ̀kejì yìí náà ni wọ́n ní ẹni tí bá ń wá dáadáa tọ́mọ̀ pé dáadáa tó wọ́n wá kìí ṣe pé ẹ̀ẹ̀kan náà tí tóun bá ń wá tó bá ti bọ́ sóun lọ́wọ́ kò sí nǹkan tó kàn wọ́n pé kóun tó ń fẹ́ dáadáa míì mọ́ àwọn tó ń rowú pé àwọn tó ń wá dáadáa míì iná ló jẹ́ kí wọ́n ṣe tí wọ́n ti hùn. bẹ́ẹ̀ni máa pè kí ló wọ́n fún un. lótìtọ́ àti òdodo apá kan Yorùbá apá kan Ìgbò ni àwọn náà. Ìgbò ni wọn bẹ́ẹ̀ni. inú rẹ̀ náà la sì ti rí pípọ̀ àwọn tó ṣe wípé inú ẹ̀ la ti rí pípọ̀ àwọn ọmọ Yorùbá tó ṣe wípé ìyá wọn Yorùbá ni bàbá wọn Yorùbá ni táwọn ò tiẹ̀ ṣe kankan ní títí wọn.
nílẹ̀ Yorùbá yẹn táwọn ò ṣe kankan ṣùgbọ́n gẹ́gẹ́ bí bàbá mi ti ń sọ̀rọ̀ tán láìpẹ́ ti sọ̀rọ̀ yìí. Ìdí kò lè ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìgbò tí wọ́n má jẹ́ kó máa ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ títí wa mọ́ lọ́dún nílẹ̀ Yorùbá bí wọ́n ti ń kó àwọn Ìgbò sí ipò. Ọ̀ṣun Òṣogbo náà wọ́n fẹ́ gbé fáwọn Ìgbò nígbà yàtọ̀ sọ́kọ́ ti gbé fáwọn Ìgbò ni bàbá wa Adeleke èyí tájà fi ń bọ́ mẹ́ṣẹ́lẹ́ ló fi ń gé jẹ o. Àwọn oníṣẹ́ bẹ́ẹ̀ Àríkẹ́ o àbíṣẹ́bí ní sáǹtì o ọmọ mẹ́tídẹ́ǹtì. Ojúlówó ọmọ ọkọ Yorùbá gangan ní Ọ̀ṣun state inú wa ọdún sí gbogbo àwọn nǹkan báyẹn ẹ má ti torí pé bóyá ẹ fẹ́ Ìgbò lẹ fẹ́ níyàwó ẹ tán mọ́ Ìgbò ipò tó yẹ kó jẹ mọ́ ọmọ bíbí Yorùbá gangan ní Ọ̀ṣun state ẹ má gbé fún Ìgbò mọ́ nítorí ẹ má gbé fún Ìgbò mọ́ nítorí pé ẹ fẹ́ ìyàwó ní Ìgbò gbogbo ẹ̀ làwọn sì máa ń pariwo sá láìmọye ìgbà àwọn ọmọ yín gan àwọn ọmọ tẹ́ bí gan èyí tó jóbìnrin bẹ́ẹ̀ tó jọkùnrin bẹ́ẹ̀ Ìgbò làwọn náà fẹ́ níyàwó èyí tó jóbìnrin Ìgbò ní fẹ́ lọ́kọ èyí tó jọkùnrin Ìgbò ní fẹ́ níyàwó tí ó sì yẹ kó máa rí bẹ́ẹ̀ nítorí pé gbogbo àwọn kinní yìí á ti wọ ọwọ́ rẹ̀ bọlẹ̀ nílẹ̀ Yorùbá torí wípé ìtí ò lè ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá ni ìtí ò lè ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò ni gbogbo àwọn kinní yìí iná ní ń fa àbọ̀dè ní ń fa àkóbá fáwọn ìran Yorùbá nínú wa ò sì dòtí àwọn àjòjì ti pọ̀ láàrin àwọn ìran Yorùbá ti ká jù màmá mi ẹ má jẹ́ ká parọ́ tanra wa jẹ gbogbo àwọn ìran Yorùbá gbogbo àwọn kinní iná ní ká ẹ jẹ́ ká pariwo síta sí tá a fẹ́ rárá nílẹ̀ Yorùbá ìtí wọn kì í gbà ìtàwọn ẹ̀yà mi ò kì í gbà lọ́dọ̀ títí wọn àwa náà lè lajú kalẹ̀ káwa náà máa wòran ká máa gbárù rẹ̀ mọ́ra gbogbo àwọn nǹkan yẹn iná yẹn fi sọ pé àjọ nílẹ̀ ní ọmọ Yorùbá wo ni ẹbí dáa tí ó lọ ní Haúsá tí ó sọ pé àjọ lọlẹ̀ ni wọ́n pẹ́ ni ọmọ Yorùbá wo ni ẹbí dáa tí ó lọ lẹ̀ Ìgbò tí ọmọ sọ pé àjọ nílẹ̀ ni wọ́n ṣe lọ́sẹ̀ lójú ẹsẹ̀ ni bọ̀tì àwọn fọwọ́ yẹn lálẹ́ nílẹ̀ Yorùbá lé àwa lérí àwọn táwa wá ń pè ní adarí wọn tó bá ṣe pé lóòótọ́ ojúlówó ni wọ́n ojúlówó ọmọ ọkọ Yorùbá ni wọ́n tòótọ́ ṣé kò yẹ ká máa rí àpẹẹrẹ ó pé yes ó yẹ ká tẹ̀sí rí pé wọ́n ti gbé àwọn àjòjì kan nílẹ̀ Yorùbá yẹn fún gbogbo tí wọ́n máa sọ yẹn tó yẹ kí wọ́n sì ti wá ọwọ́ rẹ̀ bọlẹ̀ fún gbogbo ẹ̀ náà wọ́n sì tún sọ ìgbà tá a bá fi pa náà kan àwọn ẹlòmíì ò tún ti gbé àwọn ẹlòmíì àtúntì rẹ́lòmíì tó tún ti sọrú ẹ̀ jáde ègé tó tún ti serú ẹ̀ jáde nílẹ̀ Yorùbá ti fi wá yẹn nìkan iná nírú ẹ̀ sì ti ń ṣẹlẹ̀ gbogbo àwọn kinní yìí bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin ló lórí gbogbo ilẹ̀ Yorùbá pápátá bá ní èsè yìí èmi ò sọ pé èmi ò fi na kò sí ẹ̀ka tó kèmí kan wà Nàìjíríà èmi ò tiẹ̀ ẹ̀fẹ́ pẹ̀lú wà Nàìjíríà mọ́ ọmọ òkè Ọlọ́run tó ní ẹ̀mí mi mo fi ṣe ẹlẹ́rìí torí wà Nàìjíríà yẹn iná lọ fa gbogbo ara àwọn nǹkan tó ṣe wípé ó mú àwọn àjòjì wọlé sí àwọn ìran Yorùbá lára tábọ̀dé fi ń wọlé sí wa lára torí tó bá ṣe wípé Nàìjíríà dá oníkálukú dá wà lọ́tọ̀ọ̀tọ̀ ni pé kájòjì ọmọ jẹ adarí lé wa lérí yẹn màmá mi kọ̀ bá tí máa ṣẹlẹ̀ ọlọ́ọ̀bá gbọ́ wá Nàìjíríà iná ní àjòjì fi ń ṣàdarí lé wa lérí yẹn àwọn àjòjì yẹn ti rèé tẹ́ náà ti ń ṣàdarí ilẹ̀ Yorùbá tẹ́ náà ti ń di ipò mú ilẹ̀ Yorùbá àwọn náà wà lára àwọn tó ṣe wípé àwọn ọ̀fẹ́ kí Nàìjíríà ò pé tí Nàìjíríà bá pé níbo làwọn fẹ́ fojú sí nítorí wípé gbogbo ìgbésí ayé wọn àwọn náà ti gbé ìgbésí ayé wọn kalẹ̀ sí ilẹ̀ Yorùbá ilẹ̀ Ìgbò ilẹ̀ Haúsá jẹ́ sọ pé ti wá gan-an wọn ayọ̀ ọgbà wọn nílẹ̀ bàbá wọn gẹ́gẹ́gẹ́gẹ́ tí ó tó ṣe wípé bàbá wa ká má bá ọpọlọ sílé olóró mo mọ̀ pé ọmọ Ọ̀ṣun state ni mo mọ̀ yín dáadáa mo mọ̀ pé ọmọ Ọ̀ṣun state ni gọ́vnà Adeleke òní gọ́vnà yín báyìí nígbà kan rí igi ẹ̀ wọ́n bá rí so gbogbo èèyàn ti rí nígbà tí wọ́n rí igi ẹ̀ àwọn èèyàn ti rí rìsọ́ọ̀tì yẹn níta àánú rẹ̀ pé bàbá Bọ́lá Ahmed Tinubu
wọn ò ní fẹ́ faramọ́ tó gbà tí àwọn EFCC tí wọ́n gbé ẹsẹ̀ lé àkáǹtì gọ́vnà Adeleke. Gọ́vnà Adeleke. ní few days to election Tinubu sọ pé àwọn ọmọ oníṣẹ́ yẹn pé kí wọ́n gbẹ́sẹ̀ wọn mọ́ ìgbésẹ̀ sórí ẹ̀ wọ́n ní kí wọ́n gbé ẹsẹ̀ wọn kúrò wọ́n gbé gbogbo ara wọn kúrò bóyá yẹ pé wọ́n ti gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì àbáwá Sunday Adéyẹmọ Ìgbòho ṣá bí ẹni pé wọ́n bá wa kọ́ sí kọ́mẹ́ǹtì ẹ̀jọ̀ pé Tinubu release Sunday Adéyẹmọ àkáǹtì so wọ́n ní kí wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí kó ní ọ̀dọ̀ Adémọ́lá Adélékè àmọ́ pé àbáwá Tinubu tó bá tó bá fẹ́ rí ìdílé ní tó ti wà níta tẹ́gbọ̀dì ti rí Tinubu ò ní fẹ́ gbà kí wọ́n rí ìgẹ̀ and again ẹni sùúrù ẹni Tinubu wọ́n mọ nǹkan tí wọ́n ṣe wọ́n lè rí igi lẹ́sàn-án bàbá Adémọ́lá Adélékè. náà ó yẹ wá sọ fún gómìnà yín láàrin ìṣẹ́jú méjì péré la máa fún yín kí lẹ fẹ́ wọ́n gbọ́ yín mọ̀. ẹ ti accuse wọn wípé gbogbo àwọn ipò tó yẹ kán fún àwọn Yorùbá sí. hello à ń gbọ́ iṣẹ́ ń gbọ́ wa. hello ma. hello. ẹ tọ̀ ọ̀tẹ̀ yẹn. hello. so ànílè dúró ẹ tẹ́ bá jẹ́ mọ̀ tẹ́ bá fẹ́ pè wọlé ẹ bá gómìnà yìí sọ̀rọ̀ tó àwọn tí ń complain nípa wọn kódà nípa odò Ọ̀ṣun gan náà fẹ́ gbé fún ṣùpẹ́ mẹ́ka kan àbí ṣerégè kan ní faramọ́ o fún ẹ pé èyí tí ajá fi ń bọ̀ mẹ́ ìṣeré ló máa fi gé jẹ àní ẹ discriminate ẹ ti fẹ́ Ìgbò wọ́n dàpọ̀ ní Ìgbò níyà yín náà ṣùgbọ́n ẹ má gbé oúnjẹ tó tọ́ fún ọmọ ẹ gbé fún ajá màmí ẹ̀ ní dààmú. ìyá mi ẹ pàtàkì Adeleke ní sẹ́ẹ̀ ni wọ́n ṣe wọ́n kò tọ́jú wa Ìwọ́lẹ̀ ní sẹ́ẹ̀ ẹ̀rọ Arike alpha how market Adémọ́lá ní sẹ́ẹ̀ Adeleke ní sẹ́ẹ̀ bẹ́ẹ̀ alárọ̀ o Arike alárọ̀ o ògúnùtú bọ́ọ̀nù omi alárọ̀ o Arike alárọ̀ o ògúnùtú ní o ògúnùtú iná ẹ̀yẹ náà ó bọ́ọ̀nù omi alárọ̀ Arike ó ṣe ìgbà tó wà fún obvious ó ti pọ̀ jù ó bí àwọn tó gba ráìsì lọ́wọ́ ẹ̀ ò gbé wọn ṣépè àwọn ọmọ wọn tí wọn tẹ̀lé wọn wá gba ráìsì lò wá wọn lè pé ráìsì. dádì wa ò mọ̀ ń pa ẹ̀ tí o ṣe wọ yàrá ìyá ẹ̀ tí o bàbá ńlá kú ẹ̀ ló pé ó dẹ̀ ń mú àwọn ọmọ lọ́mọ lé pè wá ń wọn àwọn èèyàn lè pè ó wá dé mi wá sọ̀rọ̀ bí ẹ lẹ́rẹ́ bí ẹ tí o ti gbà pè lọ èèyàn wà gbọ́n tó ń sọ mọ́ gbogbo èmi tó ń gẹ́rìn níṣẹ́ mo gbẹ́rìn níṣẹ́ mo ní òun níbọn lòun níbọn mo ń gbẹ́rìn níṣẹ́ èmi náà níbọn yìnbọn tó sí ẹ láàrin kàkàkà láàrú àgbòrò mọ́ lẹ́ni ẹ̀rọ Àríkẹ́ ń wọ̀ sí bí ọbẹ̀ inú páàlù. Wọ́n ṣe jẹ́jẹ́. Nurudeen Adémọ́lá Jackson àwọn Adeleke ìgbà yìí yóò tún tún wà lára. Àṣẹ. Ká mọ́ ṣẹ̀tẹ̀ ká mọ́ fi ìpínlẹ̀ ìfún ó ṣiṣẹ́ ní Ọ̀ṣun. Màá play mo ní fídíò ẹ̀kan bíi tí máa play tó fi sọ̀rọ̀. Ó ṣiṣẹ́ lọ́sùn. Ṣé rí pé bóyá pé apá kan Yorùbá mú apá kan Ìgbò ni wọ́n tó tọ́ ni. Nurudeen náà fẹ́ Yorùbá ní ìyàwó tiwọn. Ìyàwó wọn kékeré kejì ní Ìgbò. Wọ́n fẹ́ Ìgbò àmọ́ àwọn kò sí bí ju ẹni bọ̀ọ̀jì. A lè bá fi lè Yorùbá ṣe eré pẹ̀lú ìyàlẹ́ láyé. Bí Yorùbá bá ṣe tó bá kọjá iye tí wọ́n lè wá máa tẹ̀ sójú ẹ̀ tàtàtàtàtàtà. A máa tẹ̀ tàtàtàtàtà. Yorùbá àgbọ̀n náà nísìn. Ẹ wojú screen yìí ẹ wo opponent Adeleke tó bá ṣèkì Gumi ó wà tí Gumi gbé ọgbọ́n gúúsì làágùn Gumi ẹni kú pé èmi ò tí ẹ̀ mọ̀ fún àpò níbẹ̀ lẹ́nu ti jọ ya fọ́tò. Fọ́tò yìí gan ló yẹ kó kí ni tọ́ọ̀ṣì lánàá pé ẹni gbé níbo kì í ṣẹlẹ̀ Yorùbá Adeleke ní jàre Adeleke ní jàre ẹ ṣe gan ìyá mi ẹ ṣe ẹyẹ ọmọ Yorùbá ẹ kọ́kọ́ wo picture yìí ná picture tó mò ń sọ lórí kìíní tí ẹ bá rí ẹni tó bá ẹni ya fọ́tò nílẹ̀ Yorùbá ṣe máa dìbò fónítọ̀hún tẹ ẹ bá rí ẹni tó bẹ́ẹ̀ ní ya fọ́tò nílẹ̀ Yorùbá ṣe máa dìbò fónítọ̀hún Gumi níbo kò jọ ẹ bá gbọ́ sókè ẹ lọ àgbọ̀ yìí sà. èyí tá a fẹ́ náà ni pé adúpẹ́ tí ló máa dúró tó wọlé adúpẹ́ ó ṣe wọlé náà ni adúpẹ́ ṣùgbọ́n tá a fẹ́ tá à ń sọ náà ni pé àwọn àlejò wọ́n mọ̀ ìjọba ńlẹ̀ Yorùbá mọ́ wọ́n mọ̀ fún wọn lágbára kankan mọ́ kò síbi tí gbé máa ń ṣẹlẹ̀ àyàlejò máa ń yàtọ̀ èèyàn máa ń gbàgbé kódà kò sí gbogbo ẹ bá kiri Áfíríkà káàkiri gan
àlejò máa ń ní ìwé tí wọ́n ti máa gbà tí wọ́n sọ fún onílù níbo ló wà ṣe bẹ Nàìjíríà kò sí o eléyìí gangan ìmọ̀ wọlé sápò ìjọba wọ́n gbọ́dọ̀ ṣe ètò pé ìwé àlejò tí wọ́n lé nì ẹ pé ó ní ọdún tí ó lò tí ó fẹ́ mọ̀ sanwó fún àwọn sápò ìjọba à ń bọ̀ òfin mi tí wọ́n fẹ́ jáde ẹ ṣe ẹ bá wà ní ìlú ẹ ṣe tẹ́ bá ní lọ́pàá bá mú yín ó béèrè ẹ sì sanwó ẹ lọ ṣe kò sí gbẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá ní Fúlàní fún wọn ní ṣe ní yẹn sẹ́nu pẹ́tẹ́pẹ́tẹ́ yẹnu ìbò tó wọlé yìí sí kọ́dà kó kán bá wò kó máa wò sí dáadáa ló ti dáadáa yẹn kó sí dáadáa pẹ̀lú àwọn ọba yẹn kó sí dáadáa pẹ̀lú Yorùbá gba àwọn olórí Yorùbá kó sí dáadáa pẹ̀lú Yorùbá ó ti wọlé ọ̀yí tá à ń fẹ́ náà ni pé à ń fàtòsí àtòtò ló bó ká Yorùbá ká lè mọ̀ pé ìran wa yìí o wọ́n ń pọ́n wálé àwọn olórí wa gan pọ́n wálé ọ̀nà ń tà wá fáwọn kìnní ẹ bá dé kìnní àwọn ọlọ́pàá yẹn ní ìsinmi náà dandan tí wọ́n ṣe ẹ̀wò ó sì wọ́n ṣe náà dandan kò fún àwa tá a jẹ́ ìran Nàìjíríà gangan ilẹ̀ Yorùbá gangan wọn ò fún wa ní ìwúrí ó tẹ́ wọn lọ́rùn pé kí wọ́n mú àlejò wọ́n gbà kan lọ́wọ́ àlejò ju pé. bàbá wa advice Adémọ́lá Adeleke láàrin ìṣẹ́jú méjì wípé àwọn èèyàn complain about pé gbogbo àwọn ipò tó tọ́ sí àwọn ọmọ Yorùbá pé ọmọ Ìgbò ló ń kó fún bàbá Adémọ́lá Adeleke àpapẹ́ni fún yín o. pé apá kan ètò òun lò náà ìyàtọ̀. ẹ tó bá ń pè é stop ẹ máa pè é padà. bó ṣe wà ní ìṣẹ́yìn ní ìsìnkú tí a lọ ń tá a fẹ́ràn ni pé ọmọ Yorùbá ni kókó síjọba. bẹ́ẹ̀ni àtẹnudọ́ tó bá gbà Ìgbò bẹ́ẹ̀ kó. ọdún Ọ̀ṣun wọ́n fẹ́ tàfà mọ ìgbóngbàsù kan bẹ̀ tó fẹ́ gbà ní wọ́n mọ̀ sí kan bẹ̀ sọ lẹ́tọ̀. agbónígbà yẹn náà kò ní ṣẹlẹ̀ àti tí mo bọ̀ sí báyìí. àwọn nǹkan ilẹ̀ wa ni àwọn nǹkan Yorùbá lẹ́kọ̀ọ́ wà ń bẹ̀ wọ́n mọ̀ ṣe ẹ̀tọ́ ń bẹ̀ tó yẹ pé owó sì mọ̀ wọlé sápò ìjọba tó bá fẹ́ ṣe pé kó wọlé sápò ìjọba ó ní fẹ́ ṣe àwọn nǹkan pọ̀ nílẹ̀ Yorùbá gan ọ̀pọ̀lọsùn state gan pàpẹ́tẹ́ ọ̀pọ̀ káàkiri Yorùbá ọ̀pọ̀ káàkiri gbogbo kọ́ra mẹ́gan pọ̀ àwọn kan mẹ́rin kọ́ra náà pé wọ́n lè ṣe dẹ́gbọ́n lè tẹ́ fi wọlé Yorùbá ní nǹkan ọ̀láìsàn rẹ̀ ní nǹkan. bàbá wa ó yẹ ẹwojú amóhùnmáwòrán yìí ṣé tí ẹ bá rẹ tó dìbò tó ya fọ́tò pẹ̀lú ẹni ṣe máa dìbò fónítàn. ẹ dìbò fún olórí burúkú ọmọ àlè adógunlé àdàlúrú ọmọ àlè ọmọ òkúra sọmọ Yorùbá òtún ń ṣe òtún fi wọn pa wá wọn pa ìbá ó lè pé kó pààrọ̀ rẹ̀. olóṣì ni wọn ẹ ṣe ń gbọ́ bàbá wa aráàrọ̀ o Àríkẹ́ aráàrọ̀ o ògúnlì túbọ̀ nù omi aráàrọ̀ à ń bọ̀ èmi ò hẹ́ẹ̀tì yín o pàtàkì rí yín pẹ̀lú àwọn ògùn mi ẹ̀rẹ̀ tó ti rí ẹ̀rọ Àríkẹ́ tó ti ń wọ àwọn èèyàn wa lépè láti wò wípé Adeleke ní sẹ́ẹ̀ ìmọ́lẹ̀ ní jàre for second time ẹ bá gbóhùn sókè. ìyá mi Yorùbá wòye. bàbá mi ẹ̀ ní ṣòfò Adeleke ni o Adeleke ni o. ó kó ọ̀rọ̀ ìlú. ẹ ṣeun gan àfẹ́sàrẹ́ àlọ́. ò ní fẹnukọ ò ní jẹ̀bi o. àṣẹ Olódùmarè ẹ bá ń ṣe àṣẹ tẹ́ bá tiẹ̀ láìpẹ́. nígbà yìí ni mo ṣẹ̀ṣẹ̀ wá rí i pé àwọn ọmọ Yorùbá ti jí lóòótọ́. eléyìí tó ń ṣe yìí ó jẹ́ kí n mọ̀ pé Yorùbá ti jí wọ́n ti jí lóòótọ́. bẹ́ẹ̀ni. wọ́n ní bó o rọ́wọ́ mi bó o inú mi. dẹ́mọ́ mo wà bó o fún mi nírẹsì bó o rí káàdì mi. bó o fún mi nírẹsì bó o fẹ́ pélé màá ṣe wà nínú mi. Yorùbá lọ́ṣun mo gbé fún yín o mo gbé fún yín ẹ kú iṣẹ́. ẹ̀rọ Àríkẹ́ gbogbo kínní oògùn ẹ̀tọ́ ń kó wá sí Amẹ́ríkà wọ́n ti gbẹ́sẹ̀ lé o lè tàn bí báyìí mọ́. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀. o lè tàn bí mọ́. bàbá mi ẹ má ṣe. ẹ̀rọ Àríkẹ́ yẹn mo máa ń ra bíi mẹ́fà méjìlá ni máa ń kọ́ bá mi rà wá láti Nàìjíríà. ṣùgbọ́n a ti wá rí i pé èèyàn yẹ̀yẹ́ nẹ̀. bàbá mi àwa ò ní bá ara mọ́. bàbá mi ẹ má jẹ́ ká dájọ́ ṣe rí ẹ̀rọ Àríkẹ́ ẹ má sọ pé àwọn gbẹ́sẹ̀ lé wọn bá ara jà mọ́. Please if you are buying ẹ̀rọ Àríkẹ́ ẹ máa bá wa continue láti máa bá wa ra product ẹ̀ wọ́n ló da mi ò lórí. ṣe rí mi máa ń lò ó dáadáa. ṣe ẹ má jẹ́ ẹ̀rọ Àríkẹ́ kan jẹ́ ó kàn wà nuisance ni ní and again ó wà desperate tí wọ́n ti wà desperate jù olóṣèlú ò ní recognize ẹ̀ wọ́n ti mọ̀ pé ó lè ló fẹ́ wá jà
ẹ̀rọ Àríkẹ́ ẹni tí Adeleke bá compete nígbà yẹn ẹ̀rọ Àríkẹ́ fẹ́ já ọrùn tọ̀hún fún Adeleke ṣó ti yé yín ẹ̀rọ Àríkẹ́ gẹ́gẹ́ bí àwọn aṣíwájú beggars bóyá fẹ́ yọ ọrùn wa nígbà yẹn nítorí Yorùbá nation ẹ̀dẹ̀ pé mo sọ fún wọn gbà yẹn pé olóṣèlú bá ti rẹ̀ pé ó wà desperate wọ́n mọ̀ kó fẹ́ wá jalè ni ìgbà ló fi ṣe kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ gbogbo ọ̀sán. Kẹ́rí ìgbà yẹn ló ṣiṣẹ́ fún àwọn Adeleke. Ó wá ní wọ́n ti promise kan fún ọkọ òun ní kinní kan wọ́n máa fọkọ òun ní kinní kan wọ́n máa ṣe kinní kan wọ́n padà fún mọ́ ó lóun náwó nára. Ibẹ̀ yẹn gbogbo nǹkan tó ṣe yìí tó bá ń bú àwọn Adeleke láti di next year kò ní dùn bí èmi nínú ebi òkè ṣe politician mi ìdẹ̀rẹ́dẹ̀ àti kàkà fún Adeleke. Ṣùgbọ́n pàtó fún àwọn ìyá yẹn ní ìrẹsì dìríkà kan tó wá ń wọn àwọn ọmọ àwọn ìyá yẹn lépè that is too much. Tó yẹ kí èmi campaign ẹ̀ pé gbogbo ẹ̀yà rọ̀ sùn ẹ gba láìsí yẹn jẹ́ ẹ lọ dìbò fún Adeleke kò sí tó máa ṣẹlẹ̀. Fún nǹkan táwọn ọmọ Ọ̀ṣun ṣe inú mi dùn ṣùgbọ́n Adeleke ẹjọ́ ò kì í jẹ́ tẹni ká má mọ̀ dẹ́ o. Bẹ́ẹ̀ni. Àwọn ọmọ Ọ̀ṣun wọ́n ti gbé ẹ débẹ̀ báyìí o. Wọ́n báyìí tó o ṣe torí wọ́n bá la lè pé wọ́n báyìí tó o ṣe tí wọ́n wò mọ́ ẹ lára. Bẹ́ẹ̀ni. O kò sí ìtò tó fẹ́ dì mọ́ o kò sí pé o tún padà bọ̀ fún kankan mọ́ o. Ṣé ká lè wí nípa tiẹ̀ o? Ṣé ká lè sọ nípa tiẹ̀ pé o ṣe wọ́n tó lè ṣe o? Omi ti ń bẹ nínú ìkòkò ẹ o. Kì í ṣe pé bóyá nísìn owó wọn ló tún fẹ́ kó jẹ àbí nǹkan kan kò dẹ̀ sí iye tẹ́ ẹ kó jẹ náà ikú lòpin ẹ̀dá láyé o kẹ́ máa rántí o kò sí iye owó tẹ́ lè ní o kò sí iye ilé tẹ́ lè kọ́ kò sí iye mọ́tò tẹ́ lè ra o ikú òun lòpin ẹ̀dá nínú ayé ìjọ tẹ́dá bá ti mímí ìgbẹ̀yìn ó parí o ṣùgbọ́n èyí tẹ́ ẹ bá ṣe sílẹ̀ láyé máa sọ nípa ẹ o ó dọwọ́ ẹ àmúlélé o Adeleke ó dọwọ́ ẹ àmúlélé o ó dọwọ́ ẹ o ṣe. Àdẹ̀fẹ́ ṣàríà lọ lọ́sùn o torí ṣàríà lọ torí pé à ń bò ya fọ́tò pẹ̀lú lálẹ́ Gúnmi. Kò sí nǹkan tó ń jẹ́ ṣàríà. Làwọn ọmọ Yorùbá ṣe kẹ̀yìn sí o. Àfẹ́ ṣàríà lọ o. Àfẹ́ kẹ́nikẹ́ni gẹ́nikẹ́ni lẹ́sẹ̀ o. Àfẹ́ kó gbàwé yan alápá lẹ́sẹ̀ o. Àwọn ọba kan tó ń já ọba wèrè tó ń já ọba amúgbó ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ wọn o kílẹ̀ tó ṣú ajúṣe fún ẹ o ajúṣe fún ẹ o ẹ̀mí ẹ ò ní bọ́ sí o aṣàṣeyẹ o aṣàṣeyọrí ń bẹ o ṣùgbọ́n ṣe tó lè ṣe o ọ̀rẹ́ mi ọjọ́ lọ ẹ ṣe lọ bàbá mi ó da ìyá mi. ẹ ṣeun gan. Bàbá wa Adeleke a fẹ́ ṣàríà lọ lọ́sùn o èmi Yorùbáwùyí pàtí mo rí à ń bọ̀ pẹ̀lú Gúnmi ni mo rò pé àṣà ò kò jọ ẹ ṣe kàmpẹ́ẹ̀nì fún yín o ni most of Yorùbá fi dìbò fún yín píkítọ̀ Gúnmi yìí àtàǹbọ̀ orin ìjìnà gan àǹbọ̀ ò ṣàìmọye èèyàn o kì í ṣe pé àǹbọ̀ ò mọ̀ ṣe o kì í ṣe pé àwọn èèyàn ò nífẹ̀ẹ́ àǹbọ̀ náà o ṣùgbọ́n ti mọ̀ pé ṣàríà lọ sùtù ẹ̀kọ́ bọ́dé sùtù ànábì ní apá làwọn èèyàn ṣe yàgò lẹ́yìn àǹbọ̀ o àfẹ́ ṣàríà lọ o wà gbóhùn sókè. Yorùbáwùyí sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Ẹ̀kú ètò ẹ̀kúṣẹ́ ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́. Àṣẹ. Adeleke ẹjọ́ continuity ní ta fẹ́ ẹ ṣe gan ni pẹ̀lú àwọn iṣẹ́ tẹ̀ ṣe ẹ ṣe ẹ má jò dáwọ́ dúró ẹ má dúró lórí second term nìkan ẹ ṣe é ṣe pé ẹ ṣe ń lọ fún senate ẹ ń lọ fún president ẹ ṣe lẹ́ẹ̀dẹ̀ àwọn ọmọ yín lọ́la reason ni pé ìtọ́sán ìbẹ̀rẹ̀ ní dáadáa lè ṣe ẹ má rò pé kí ẹ kejì omi ti wà lẹ̀ bàbá mi omi ti wà lẹ̀ àwọn family yín èyí tó kù tẹ fẹ́ ṣiṣẹ́ lórí security Ọ̀ṣun lórí àwọn bandits tó ń kóra wọn wọlé yìí ní dáńdálẹ̀ yẹn wọ́n fi fight back ní lórí ilẹ̀ wọ́n á fi dàjọba yín ròyìn ẹ mójútó àárín yẹn dáadáa ẹ fojú síbẹ̀
ẹ rí i pé wọ́n ti ń tàkù yín ó ti ń lọ bí oṣù mẹ́fà ń sìn wọ́n ti ń dọ́gbọ́n tàkù yín. ẹ̀yin ará ọ̀sùn mùsùlùmí ni ẹ gbé wọlé níbo kò sí tó jọ. Wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n sì fẹ́ bẹ̀rẹ̀ ni ẹ try láti mójútó àárín yẹn ẹ fíṣì ẹ wá gbogbo wọn jáde ẹ fi wọ́n síbi tí wọ́n tọ́ sí. Wọ́n yé ṣe ẹni tẹ́lẹ̀ máa bá gbé ká má da ìjọba yín rú. Àwọn ilé rẹ́dì láti kó anybody wọlé sínú ìlú yín láti wá dà lóru. Ẹ ṣe gan ni I really appreciate iṣẹ́ yín. Bàbá Tinubu ẹ jọ̀ọ́ ẹ bá wa support Gomina Adeleke. Tinubu ẹ jọ̀ọ́. Ẹ bá wa support wọn. Ẹ jẹ́ ká ráyè ṣiṣẹ́ tán fẹ́ ṣe. Àwọn gbádùn iṣẹ́ wọn kò dẹ̀ ní bàjẹ́. Ẹ wọ́n jọ ẹ bá wa fi àwọn ọmọ Yorùbá sípò tí wọ́n tọ́ sí. Ẹ tọ́ wa là ń jà fún. A lọ lẹ Ìgbò ká lọ bá wọn jà sí ipò wọn. Wọ́n mọ bá ṣe ń pín nǹkan wọn lọ́dọ̀ wọn nílẹ̀ Ìgbò tí ò tọ́ sáwọn ọmọ Yorùbá. Even mi ò gbọ́gbọ́n talẹ̀ fọmọ Yorùbá rí nílẹ̀ Ìgbò. Fún yín láti wá máa fi wọ́n sí position tá a tọ́ sí tó yẹ wá tó yẹ kẹ́ ẹ fún wa nílẹ̀ Yorùbá ẹ jẹ́ bá wa ṣàtúnṣe lórí gbogbo nǹkan yẹn. Èèyàn ò lè bọ́n ṣe tán a lè fi pè é ṣàkíyèsí mu bá a ṣiṣẹ́ sàárín kò ní bàjẹ́ fún bàbá wa ẹ ṣe gan ni. Bàbá Adeleke àwa náà mọ̀ pé orò lànà wọn lẹ lánàá Ìgbò ìfẹ́yàwó Ìgbò àmì ẹ má ṣe sílé àwọn ìyàwó yín náà ṣùgbọ́n ẹ rántí pé ilé làbọ̀ sí mi òkú ọmọ Yorùbá lẹ́yìn Adeleke ní sọ́ọ̀nù èmú yín so ipò oúnjẹ tó bá tọ́ sí ọmọ ẹ má gbé fún ajá mi pẹ́ níbọ̀dì lájá o mo kàn pòwe ní o so Yorùbá ẹ bá gbóhùn sókè. Ìyá mi ẹ jọ̀ọ́ mo fẹ́ fi àwọn àkàrà ọ̀rọ̀ kẹ́bìnrin ṣé rí mo ti ṣiṣẹ́ ilẹ̀ Haúsá rí mo dẹ̀ iṣẹ́ nílẹ̀ Ìgbò rí dáadáa mo mà rí sáà wọn díẹ̀ tó lọ fẹ́ mú mi sọ̀rọ̀ yìí gbogbo àwa ọmọ Yorùbá ẹ̀jọ́ ẹ jẹ́ ká wo nǹkan kan o ṣé rí bàbá ti bú iṣẹ́ tó ṣe lẹ́kọ̀ọ́ òun ló ń jèrè ẹ̀ ló gun dépò tó dé yìí now El-Rufai ó ti wà ní ipò tí Wike wà ní Àbújá rí ó wọlé lóríṣiríṣi mo wà l'Àbújá ń gbà yẹn. Wike náà ń wọlé sùn. náà mo mọ tí Wike sì bẹ́tà àti El-Rufai nígbà tí mo sọ yìí El-Rufai tó ṣe gọ́fúnà ní Kaduna wọn ti sọ̀rọ̀ ẹ̀ dáadáa tó ti yé yín náà iṣẹ́ tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́. àrí kọ́mẹ́ǹtì yìí kí ló ṣẹlẹ̀ o à ń gbọ́ yín sà. Rájí Fáṣọlá gbé ó tún tẹ̀lé Èkó is the best in the whole ní gbogbo Áfíríkà kò ń ṣe pé ọ̀rọ̀ ẹnu kò ń ṣe pé àfihàn pọ̀ Tinubu lé ṣé gbogbo ìṣèjọba bàbá Tinubu Ọlọ́run ní bá ti ń jẹ́ tẹ́ ẹ̀ bá ti fẹ́ jẹ́ kí gbẹ̀yìn àwọn ọmọ yín bàjẹ́ ẹ má bàṣẹ́ tí bàbá Tinubu ń ṣe ẹ̀rù bàbá ẹni gbogbo nǹkan tó lè nǹkan tó dáa ló lè nítorí àwa Yorùbá tó ti yé yín ìyá mi ṣe gbọ́ mi. à ń gbọ́ yín à ń gbọ́ yín ẹjọ́ ṣe ń gbọ́ wọn o. gbogbo nǹkan gbogbo tó ti ṣe ní àwa Yorùbá jẹ́ bàbá yìí ò gbọ́dọ̀ máa síta inú lóko ẹyẹ ni bàbá fi ń ṣe ẹjọ́ ẹ jẹ́ ká gbárùkù ti bàbá yẹn gbogbo ẹ̀ tẹ́ ẹ bá dẹ̀ tán bá yàn sípò dáadáa nípò yẹn tẹ́ ẹ bá bàbá Tinubu ṣiṣẹ́ tẹ́ ẹ bá ti lọ ń jẹ̀jẹ̀kújẹ Awólọ́wọ̀ òkú kò mú nǹkan kan lọ o ẹ lọ wo ilé Abíọ́lá níkẹjà ó ti ń di nǹkan mi tó ti yé yín ìwọ Adeleke tó wà nílé ọmọ ilé ìsànímèrè o torí ọtí mi wọlé ní lábúlé rí àwọn tẹmí wọlé síbẹ̀ èèyàn Fúlàní kí ọba mi kírun ẹni ẹ̀ búlọ̀kù ọ̀nà oko rí a góòlù rẹ̀ wà ní góòlù wà lóko rí asẹpẹ́ kémi gan lóko bá mi gan kọ́ wà sẹpẹ́ níbẹ̀ so látòrí eléyìí tó bá gómìnà Ọ̀ṣun state ya fọ́tò yìí sìn ìgbésí plan wọn ni òun làmúgbò ìfidórí oyè so ìgbà tí à ń bọ̀ tó dẹ̀ ó ti jáde ní orúkọ ẹ̀ náà pé àwọn ń bọ̀ so àwọn ń bọ̀ láti kógun ja àwa Yorùbá náà sọ láti máa gé wa lọ́wọ́ gé wa àwọn náà èmi kò bá support yẹ now ìwà Adeleke lélẹ́yìí jọ ṣe nǹkan tó tọ́ o ọdún òní tiẹ̀ ilẹ̀ Ìgbò tá a ti tẹ̀mí gan ti iṣẹ́ rí wọ́n kà mí wọ́n jẹ́ kó yé mi pé ọmọ Yorùbá mi ní so kí wọ́n fi àyè mi fún mi ìwọ náà kò ń ṣe pé bóyá ọmọ Yorùbá ni ẹ o kò lọ fẹ́ Ìgbò ni ẹ̀tọ́ nǹkan tó tọ́ oúnjẹ tó tọ́ sí wa má gbé fájá ẹ̀tọ́ tó tọ́ sí àwa ọmọ Yorùbá má lọ gbé fún ará àta o
eléyà lágídí agodi tó bẹ́ẹ̀ lọ ra kùrùkùrù adìyẹ tó sọ pé òun da mọ́tò fún kí ẹnọgbọ ilé ríìmù ẹsẹ̀ tí mọ́tò ọ̀nì gan rà fún àwọn ìlú ẹkùn ríìmù ẹsẹ̀ mọ́tò tí ọ̀nì rà lásán ó ti ra kùrùkùrù adìyẹ kí wèrè la gbé fún ìyẹ ẹlẹ́rìí kùdùdù bí kò sínú kókó máa lè tó ń kó wọn lórí wọn gbogbo àwọn òkèlè kan nílẹ̀ Yorùbá tó ń gbégi orógbó káàkiri tó lóhùn kèlè kan so nípa ìdí èyí àwa ọmọ Yorùbá ẹjọ mo fọlọ́ aláàánú bẹ gbogbo wa ẹ jẹ́ ká jí lójú oorun wa tó ti yé yín tí Adeleke náà bá wo mọ̀ pé iṣẹ́ tí Tinubu ṣe òun ló ń tilẹ̀yìn títí tó fi ń lọ sókè bó ṣe ń lọ yìí kó náà ṣe dáadáa because bọ́n bá mú ọkọ fún wèrè náà òun náà ọkọ sọ́dọ̀ ara ẹ̀ à ń kọ́ bú Tinubu bẹ́ẹ̀ pé bákan ẹ fẹ́ jẹ́ kí bàbá oníbàbá jẹun ni ẹ fẹ́ jẹ́ kó gbádùn ayé ẹ̀ ni ó ṣe tó bó tiẹ̀ ṣe ń ṣe lọ lọ́wọ́lọ́wọ́ yìí inú èmi mo dẹ̀ ti sọ lọ́dúngbà kan náà ní bàbá yìí ẹ̀tọ́ wa ló ń gbà padà ẹni tó bá lójú inú tó bá mọ nǹkan tó ń ṣe á mọ̀ pé bàbá yìí iṣẹ́ takuntakun ló ń ṣe ẹsẹ̀ rí ẹlẹ́ pé yes oore gidi ni bàbá yìí ṣe fún wa so nípa ìdí èyí ìyá mi Yorùbá wuyì ojú òní tì í lágbára Ọlọ́run ẹ̀yin àrùn mẹ́ta tí kì í dọbẹ̀ nù Kóìkí olóyè Sunday Ìgbòho Yorùbá wuyì ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà ni àwọn màmá yín ti lọ bọ́ Ọlọ́run pé Yorùbá yìí ṣe agbọ́dọ̀ gbà ẹ̀dẹ̀ ṣe ń fẹ́ kórí fún wa Ọlọ́run á jẹ́ kórí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run bàbá ẹ má tí ì lọ torí àwọn mo ní pàtẹ́ ìsọ pé wọn ra kùkùrú adìyẹ orún dẹkùn mi mo dẹ̀ ń sùn àwọn ọ̀dọ́ sọ pé Ọlọ́run àbòsí lèmi ń sùn àwọn kan ní Yorùbá wuyà àbòsí o kùkùrú adìyẹ ni ìlà wo ríìmù ẹsẹ̀ mọ́tò kí ọ̀lẹ́ ẹsẹ̀ ríìmù ẹsẹ̀ lásán ti ra kùkùrú adìyẹ. àdọ́rọ̀ tẹ́ ìsọ ló jẹ́ kí n máa sùn ọ̀rọ̀ yín ló ń kùn mí lórí tuntun sọ kí ẹ̀ka tó wà tún sọ. ní ríìmù ọ̀sẹ̀ mọ́tò kí ọ̀lẹ́rà àrẹ̀gbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ òdùn bàbá àtàdé ní káwó olórí burúkú èèyàn lẹ́fẹ̀ẹ́ ta sí olórí aládé gbogbo ni a ń sọ nípa rẹ̀ èyí ṣe ń pè ṣe rí Ọọ̀ni Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́ àná foríbalẹ̀ fún gẹ́gẹ́ bí Ọlọ́run ní láwọn ibì kan ní Cuba tó ti yé yín bẹ́ẹ̀ ni àwọn náà mọ̀ bí Ọlọ́run Brazil. Kí la wá ń sọ irú eléyìí ẹlẹ́nu bí ọ̀sẹ̀ yìí àti olúwo tá ní amúgbòòsì olè kan la jalè ní ẹjọ́ kúrúkúrú rí èèyàn adìyẹ máa pẹ́ ọ̀fẹ́ àjò mẹ́lẹ̀ra yé nìkan kan gbé síwájú ilé nìkan kan máa kádé yẹ sí kí ẹ mi yọ fẹsẹsẹ kí ẹ mi ṣe kìíní bàbá ọ̀rẹ́ mi gbọ́ rìrì kó náà kúlẹ̀ lọ́la ni ẹ lè sòótọ́ ọ̀rọ̀ níbi ọjọ́ orí ẹ̀ kù sí ni gẹ́gẹ́ ṣe pé kan bá parí ìjà fún olóyè àti olóyè ò bẹ́ẹ̀ ní kankan já o olóyè ò bẹ́ẹ̀ ní kankan bínú o ìyá olóyè ti lọ sọ́dọ̀ Ọlọ́run ìwọ Ọlọ́run níbi ọ̀tá Yorùbá di ọmọ mi mọ̀ bá mi túlẹ̀ Ọlọ́run dẹ̀ gbọ́ ìyá Kóìkí náà lọ Ọlọ́run á lọ fàṣẹ ṣe Ọlọ́run á lọ fẹ̀gbẹ́ tì lẹ́gbẹ̀ẹ́ níbi ìyá Yorùbá wù náà ti wà bẹ́ẹ̀ kó ìyọ̀rìṣà mẹ́rin gbòógì mo rí yín àríṣẹ́ tẹ́ yín ṣe ojú òde ní ti gbogbo alágbára Ọlọ́run fún wa á rí bẹ́ẹ̀ fún ilé yín ìyá mi ẹ máa bẹ́ tó bọ̀. àmọ́ ẹ ṣe Yorùbá weavers Ọlọ́run ọba nìkan ló máa ṣàánú mi pẹ̀lú yín nígbà tí à ń sọ̀rọ̀ pé à ń celebrate pé Adémọ́lá wọlé o èèyàn kan tó wá dé tó wá ní àwọn kan ra kùrùkùrù ẹdìyẹ ríìmù táyà àwọn ò dáa kíní kan ò ṣe. Yorùbá wuyì kí ló ń pè é lóorun. mo ń sọ wọn kò mí nì kí lẹ wí. èwo lóorun òjijì tẹ́ ń sùn. ṣé kí n máa sùn ní ẹjọ́ ṣé ẹ̀ṣẹ̀ wà nù kéèyàn máa sùn ní ẹjọ́ ẹ̀ṣẹ̀. oorun lásìkò yìí oorun wo nìyẹn oorun àbòsí nìyẹn o. oorun àbòsí ni oorun àbòsí. Yorùbá wuyì fàǹsẹ̀ jẹ ṣàánú mi ẹ má bì ẹ wá ń sáré tó gbé òjijì. èyàn ń sọ̀rọ̀ láìsọ ẹ wo kọ́mẹ̀ntì ẹ̀yin ẹ wo kọ́mẹ̀ntì fàájà làwọn wà fàájà lórí ibo bílẹ̀ tí wọ́n fàájà kò ń sórí péjì celebrated lànà sàn celebrate lọ́wọ́ ìmọ́lẹ̀ ni jàre o. àwọn òtẹ̀lé gúnmi o àtẹ̀lé gúnmi ilẹ̀ Yorùbá o. gúnmi ẹnìkan ti bèrè pé talẹ́ ni yìí àròlé kíló kan ní talẹ́ ni yìí. gúnmi ilẹ̀ Yorùbá nìyẹn. ẹ bá mọ orúkọ ẹ bá wa kọ sí comment section kó lè bá a mọ̀. fàájà la wà. gúnmi ilẹ̀ Yorùbá nìyẹn. ẹ bá wa bá àti à ń bọ̀. ẹ má bà tó jẹ náà ẹ lè jọ náà.
ẹ má fọ́tú. ẹ sọ fún ọ kó má wà mọ́ o àti pé. ṣé kọ́ máa gbé sàríyá wà. kọ́ má wà mọ́ kọ́ má wà mọ́. ẹ fẹ́ sàríyá. àti pé àfẹ́ ṣẹ̀ríà. àfẹ́ sìn gọ́wọ́gọ́wọ́ o. àfẹ́ búṣìlámù. àfẹ́ búṣìlámù. àfẹ́ búṣìlámù. sílẹ̀ ti délẹ̀. Ẹ bá sọ fún Adeleke kó jọ gbogbo ipò tó ń kó àwọn Yorùbá sí kó dá padà sílé padà o. Kó dá padà sílé o. Kò ń ṣe páńbọ̀ náà ṣe nǹkan fáwọn yẹn o. Páńbọ̀ ṣẹ̀wá o. Ọlágúnmi tó lọ bá ya fọ́tò ni o. Ọlágúnmi tó bá ya fọ́tò ni o. Gúnmi ni o. Òun ló jẹ́ káwọn yẹn padà o. Ó jọ o. Ọ̀rẹ́ Yorùbá wí ṣáàdì ó wá silent wá. Ó ga ò mo ní ọ̀rẹ́ Yorùbá wí ló wá silent wá yìí. Ẹ bá ra tọ́mù fẹ́ rà Àríkẹ́ o. Ó ti pa búrẹ́dì mọ́ lápò. Odidi ọ̀rẹ́ mi. Ó ga o. Adeleke tún ó nà mọ́lé. Ó nà níwájú ilé ẹ̀. Ó nà níwájú ilé ẹ̀. Ó là mọ́lẹ̀ gidi. Adeleke ti lékè everybody. Ẹ̀ tó lágbára ẹni ló ṣe tóbi ni. Ó gbẹ́rà rí kó ó sọ sókè ní wá wálẹ̀ gbì. Ara ẹ balẹ̀ wá ni. Mo ní ẹ̀rọ Àríkẹ́ ni o tó ló máa rìlíìsì ni o tó á rìlíìsì àbí wọ́n ti jí ọtẹ kókó tó kílẹ̀ tó mọ́ ni. Tí wọ́n fáǹsì wo lélẹ̀ ẹ̀rẹ́dẹ̀ àbíṣà ló fún mi. Mo fẹ́ àwọn fáǹsì. Ó máa kọ́kọ́ rìlíìsì gbogbo àdúgbò. Mo ní ìwọ. Ara ẹ máa tó balẹ̀. Mo yọ̀ láǹsì ara ẹ balẹ̀. Àṣekò jẹ́ ní pẹ́ dára ẹ ó ti balẹ̀. O máa rìlíìsì ni. Òun gbé ni ni. O máa rìlíìsì gbogbo àdúgbò mu ni à. Ọ̀dà gbọ́dọ̀ Yorùbá wo yìí yóò di ìbò kò mọ nǹkan tó ṣe. Ọlọ́run ẹ̀ dá. Ẹ máa lọ ó dàbọ̀. Okay o. Ọlọ́run. Àwọn fásitì. Àwọn fásitì tó yẹ wípé wọ́n máa gentle ni mo fẹ́. Irú àwọn fásitì mo fẹ́ yọ wọ́n ti sú mi. Ẹ wá lóṣogbo àmọ́ Ọlọ́run bá kọ wọn kó nílẹ̀ o bá kẹmi náà kó nílẹ̀ o ṣùgbọ́n fún mi láwọn fásitì tó máa gentle tó máa pẹ tó pé tí bá sọ̀rọ̀ báyìí ló máa sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀ tó mi náà gentle lady ni mi èmi kì í ṣe fàtà o. Bẹ́ẹ̀ni. Ẹ ló à ń gbọ́ yín. Gbogbo fásitì Yorùbá wuyì ló gentle akọ ìyọ̀dẹ̀ ni ẹgẹ́ tí ń sìn. À ń gbọ́. Ní lídà yàtọ̀ sí bọ́ọ̀sì. Kí lẹ wí? Ṣé ń gbọ́? Lídà yàtọ̀ sí bọ́ọ̀sì tẹ́ lídà yàtọ̀ sí bọ́ọ̀sì. Ẹni tó ń pè yẹn stop ọmọ pè yín padà ẹni tó ń pè yẹn stop ọmọ pè yín padà à ń gbọ́ yín sà. Ṣé ń gbọ́rọ̀ mi? À ń gbọ́ yín n tẹ́ sọ pé yàtọ̀ sí bọ́ọ̀sì là gbọ́ ní kí ni kò yàtọ̀ sí bọ́ọ̀sì. Ẹni tó pè máa ń stop yín o stop náà. Seven up dẹ̀ yàtọ̀ sí coke. Ṣó ń clear? Ẹgbẹ́ tó ń clear ọmọ Yorùbá wuyì fàájà lẹ́bù. Yorùbá wuyì sí NNT àti wa. Adálẹ̀ ní fi ilẹ̀ láíláí láṣẹ ti dùnmọ́. Gbogbo àdáwó ẹgbẹ́ sí eré. Dúpẹ́ o, alálẹ̀ mo dúpẹ́ o. Alálẹ̀ adúpẹ́ Ẹni tó tẹ̀lẹ̀ Yorùbá dó mo dúpẹ́ o. Ọgbẹ́ nǹkan tó tẹ̀lẹ̀ yìí Ọọ̀ni sọ̀rọ̀ tó dá ń pa ẹgẹ́ nísìnyí Ọọ̀ni sọ̀rọ̀ tó dá nípa election yìí in support of this Adeleke tó ti lékè gbogbo wọn yìí orúkọ ẹ mú yes wà láì. Ẹ̀yẹ́ wo orúkọ wa Adeleke ẹ̀yin náà wò orúkọ ló máa ń ro ọmọ. Kùdùsì f'Adeleke. Ramoni f'Adeleke Kùdùsì f'Adeleke Ramoni f'Adeleke Kùdùsì f'Adeleke. Nẹ́tíwọ̀kì yóò da ọ̀ ẹ̀kọ́ mi tẹ́ wà yẹn bàbá mi ẹ̀kọ́ mi tẹ́ wà kẹ́pẹ́ padà nẹ́tíwọ̀kì yóò da ẹ jọ nẹ́tíwọ̀kì yóò da bàbá mi ẹ pè mí padà sáàfù rẹ̀ yín lórí péjì àfẹ́ gún mi ẹni bá sá fún ya fọ́tò kò lè wọlé nílẹ̀ Yorùbá ẹ bá gbóhùn sókè. A kú oríire ọ̀rọ̀ méjì ni mo fẹ́ sọ. Number one, gbogbo àwọn tó gba rice àti ẹ̀wà àti magi lọ́wọ́ lédi yẹn. Ẹ̀rọ Àríkẹ́ ó ṣépè mo ní ẹ̀rọ ìpè tó ṣẹ̀ yẹn
ẹ̀rọ èpè tó ṣẹ̀yìn ni pé tó bá ti di alẹ́ tó bá ti lọlé ẹ̀ra ìgò small stout kan iyọ̀ kékeré kújà kan ẹ̀dá jẹ kí wọ́n á sùn ẹ̀rọ èpè yẹn ni èpè yẹn ò ní mú number one. Number two àwọn tó ń lé Tani Ọlọ́run kiri tí Olúbàdàn bá wọ níta fi ṣẹgbẹ́ ìyálà ìjà ẹlòmíì ẹnì kankan so àwọn tó ń fẹ́ rí Olúbàdàn fín kan ṣọ́ra wọn congratulations to Yorùbá nation jọ Adeleke bá wa bẹ kó bá wa gbé Olúwo ọkọọdún kó lórí oyè kó tiẹ̀ lọ ẹ máa dé tó pọ̀. òkè Olúwọlé yìí against kò sí wàhálà. Kudusi Fadeleke, Ramoni Fadeleke, Kudusi Fadeleke, Suraji Fadeleke, Adeleke ni sẹ́, Adeleke ni jàre. Lọ bá Gúnmi ya fọ́tò. À ń bọ̀ òṣèwà o, ṣùgbọ́n wọ́n àti Gúnmi. Ẹ̀rù bà mo rí Gúnmi mo fọ́. Ẹ bá gbọ́ sókè. Ẹjọ́ à ń gbọ́ yín ẹ sọ̀rọ̀ sókè bàbá mi. Ayé làgbé àbẹ̀. Ẹni dààmú. Ayé làgbé àbẹ̀. Ẹni dààmú. Ayé làgbé àbẹ̀. Mo ń gbọ́ mo ń jáyé. Ọmọjọmọ love Odua land. Ẹ ṣeun. A máa ṣe fún yín o. Àṣẹ. Congratulations o. To Adeleke. The only Ijogbayi of Osun State. Àríjọ máa jẹun of Osun State. Pẹ̀lú Fọlọ́run. Ijogbayi of Osun State. Ìbọn ṣe bó oníjó náà ń pè ijó ẹ̀dẹ̀ ti dayọ̀ báyìí ijó ẹ̀ tún wá ń gbayì sí kó máa lọ bẹ́ẹ̀ kó ṣáàjọ àwọn nǹkan tó lóun fẹ́ ṣe kó ṣe ṣé wá rí ẹ̀rọ Arike kò mọ̀ pé nǹkan tóun dálẹ̀ ó ti kó bá àwọn alára fúnra rẹ̀ bẹ́ẹ̀ni torí látijọ́ tó ti ṣe pé yẹn wọ́n ra ọjà ẹ̀mọ́ níbi tèmi wà yìí àwọn ọ̀rá gbó ẹ̀mọ́. Àwọn ọmọ tó wá ń polówó fún tán ní Arike ni ẹ máa lò wọ́n lé wọn tèfè ni wọ́n ní níbo kí ẹni tó ń ṣépè fún àwọn tó fẹ́ àwọn ìyá tó bí wa lẹ́yìn ní káwa wá ra ó yá ẹ padà síbi tẹ́ tí ń bọ̀. Àkóbá kan nìyẹn ṣé wá rí àkóbá kejì ẹni bá nà ká àkàn sọmọ làkejì gbogbo ètò kù àti bọ́dí lára ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ ló ń bọ̀ tí wọ́n náà ti bá àwọn báyìí. Eléyìí tó tún wá jẹ́ pabambarí ẹ̀ ìyẹn ni ti onígbẹ́ lẹ́nu èmi ò kí ń pè onígbẹ́ lẹ́nu ìyẹn Gúnmi Ìwó orí kò ń ṣe Gúnmi ti Yorùbá Gúnmi ilẹ̀ Ìwó ni kò ń ṣe gbogbo ti Yorùbá lóòótọ́ ni wọ́n gba Gúnmi Ìwó ni kò ń ṣe Yorùbá Ọlọ́run jẹ́ káwa rí Gúnmi ilẹ̀ Yorùbá kọ́ fọwọ́ mú Ìwó tó bá ti tẹ́ àwọn ọmọ Ìwó lọ́rùn wọ́n máa lò lọ bẹ́ẹ̀ tí ò bá dẹ̀ tẹ́ wọn lọ́rùn kan pariwo síta ibi tí wọ́n bá àwọn dé ojú wọn ajá tó yẹn ò kàn ẹ̀mí àti ẹ̀ ti dúpẹ́ Ọlọ́run ti bá wa bí sùn Adeleke ti wọlé kò sí wàhálà kó máa lọ bẹ́ẹ̀ Ọlọ́run kó dẹ̀ fi ṣọ́ ẹ̀ máa ṣọ́ ẹ̀yin tẹ́ ń ṣe ètò Ọlọ́run kó máa darí yín gbogbo ariwo tẹ́ ń pa Ọlọ́run jẹ́ kó wá tí mo ṣe àsìkò tíṣu Yorùbá bá jiná wọn ni fi ń ṣàwọn ìwé ìpara náà ṣàwátì o ilé ti fẹ́ kọ́ ẹ ti fẹ́ kọ́ ìyẹ́dún mẹ́ta tẹ fún mi ti pé ó dàárọ̀. mi ò fún ẹ̀yin dẹ́kun ẹ̀yin ìtẹ́jú mo mọ́ máa sọ̀rọ̀ ni yẹyẹ bá gbósókè lórí TikTok mo mọ́ máa sọ̀rọ̀ ni ẹ̀yin sọ mi lóhùn kí n sọ̀rọ̀ èmi náà mo máa yẹyẹ ṣe wà lórí TikTok ẹ gbóhùn sókè o. ìyá mi ẹ̀ ní ṣòfò ìmọ́lẹ̀ ní sẹ́ àṣẹ. bẹ́ẹ̀ ni o. Àṣẹ. Èmi tí èmi ń bá yín sọ̀rọ̀ yìí ọmọ bíbí Ọ̀ṣun ni mí. Ọmọ bíbí Ọ̀ṣun gangan ni mí. So ẹjọ ọmọ TikTok kí ń gbọ́ ọmọ kékeré o. À ń gbọ́ yín mà. Politics ló play. Ó dàbí kó máa jẹ ni. Kò dẹ̀ jẹ. Kò jẹ. Ó tayò kò jẹ. Ojú dẹ̀ tì í. Torí nígbà tẹ́lẹ̀ ó wà pẹ̀lú Adeleke. Adeleke
Adeleke náà ṣe fún dáadáa. Ó ń sọ ọ̀rọ̀ from reliable source. Adeleke ṣe fún nìkan lára àwọn ọmọ ẹ̀. Adeleke fi sí yunifásitì tó wà ní Ẹdẹ. Bẹ̀tì mú kùmù tó ń mu. Òun náà fi lé kúrò. Wọ́n rusticate ọmọ yẹn kúrò níbẹ̀ ni. Wow. Wọ́n dẹ̀ ṣe fún ìwọ tó kàwé ọkọ ẹ̀ ò kàwé. Ó ní kán fún ọkọ ẹ̀ ní chairman. Pé kán fún ní chairman. Ṣó possible? Ẹni tí ó kàwé ṣó ṣe é ṣe kó ṣe é ṣe náà. Ṣé ní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ojú bá wa ti àwọn ọ̀tá? Kò ṣọ̀tá mi. Sọ́ọ̀nì nǹkan lèmi pẹ̀lú ẹ̀yọ́ ń jẹ́. The same surname lèmi pẹ̀lú ẹ̀yọ́ ń jẹ́. Àtọ́ omi ìrírí o. Adeleke náà rí o. Bẹ̀tí iṣẹ́ olúkálukú ni olúkálukú máa tọ́ka sí. Tí Adeleke ò bá ṣe dáadáa, bẹ́ẹ̀ni ṣe gbọ́ mi ò sí ilé o, Amẹ́ríkà lèmi wà o. Àwọn àǹbọ̀ wọ́n ná 50,000, wọ́n ná 30,000. Ṣùgbọ́n kí ni ò ná wọn náírà? Wọ́n ṣe sọ. Iṣẹ́ ló ń tẹ̀lé. Gbogbo honorable, gbogbo honorable, àríti ẹ̀ náà. Gbogbo tó pamọ́ ojú Ọlọ́run ló tó. Gbogbo ẹ̀rọ àrí àti APC o àti ADC gbogbo honorable àtàkọ́ọ̀dù. Wọ́n máa ṣe. Ṣùgbọ́n kọ́ńkálukú tẹ̀lé iṣẹ́ ọwọ́ olúkálukú ó ń tọ̀ lẹ́yìn. Bẹ́ẹ̀ni. Sọ ní pé Adeleke ìyá Ìgbò nìyẹn lóòótọ́. Ṣùgbọ́n kọ́mọ́ tí ọmọ ẹni tó ń ṣe. Wípé nígbà tó dápá àwọn èèyàn ló dúró ti òun. Kò ń ṣe èrò àwọn èèyàn gidi wọ́n dúró tì. Ó dẹ̀ jẹ́ kí ó ṣe kíni. With due respect, tó ní kò ń ṣe ẹni tí mo lè sọ wípé kọjá kó ní òun pé. Yes, Yorùbá dúró tì í o, bàbá Adeleke Yorùbá dúró tì í. Wọ́n ṣe dáadáa. Káyé lè rí wípé wọ́n ṣe wọ̀n tán lè ṣe. Tí Tinubu ò bá ṣe dáadáa ní Èkó, àwọn èèyàn ní sílé ibi tó wà lẹ́nu. Bẹ́ẹ̀ni. Kò fẹ́ tó mọ̀ ọ̀la. So Ọlọ́run ajẹ́ kan ṣe dáadáa. Àṣẹ Èdùmàrè. Ọrọ̀ ajé náà ni ẹ̀rọ Àríkẹ́ ṣe. Ọrọ̀ ajé náà ṣe lóòótọ́ bẹ̀ bóyá iṣẹ́ yẹn ó ti àwọn ìyá tó ń fún lépè yẹn kò dáa rárá. And again, Ambo ṣẹ̀wá o, ṣùgbọ́n bàtà ti rí Ambo pẹ̀lú Gumi. Ẹni ìbò ìwádìí báwọn ò jẹ́ ìyá fọ́tò. Nílẹ̀ Yorùbá máa kẹ̀yìn sórí tọ̀wọ́ àti fámìlì ẹ̀ ni. Lẹ́sìnì fún ẹ̀yin ìjọba tó kù tẹ́ ẹ̀ ń bọ̀. Ẹ̀yin olóṣèlú tó kù tẹ́ ẹ̀ ń bọ̀, lẹ́sìnì for you. Àwọn eléyìí, àwọn ẹgbẹ́ lápá ẹgbẹ́ lẹ́sẹ̀.